kíní yóò ṣe déédéé tó bá ṣe déédéé báyìí. Ìwọ dá sáyà. Ọmọ yẹn á ròyìn. Gbá síbẹ̀ ọ̀rẹ́ mi. Ìpèrè gan-an ilé ìkẹ́. Àdìtú náà tí mò ń jẹ. Ẹkùn. Why are you sounding like that? Leave my front! Daddy, no. I said leave my front. You're just a beast. What did I hear you say? Yes, I said it. Alake, try it one more time. Say it. Why would you allow a man treat you like this? And you will still call him your husband? Olake, you fẹ́ kí n ṣe. Alake, jọ̀ọ́ má bínú. Ṣé dídì rìn yẹn ni? Torí tẹ́lẹ̀ ẹyẹ nínú bàtàn ẹbí ẹ tèmi ti ṣetán àti dá sí ṣẹ̀ṣẹ̀ bá ti wá dá sí wà á rí pé dídùn lọ́sọ̀ máa sọ. Tẹ̀kàntẹ́lẹ̀ náà òòṣà tá a bá ń ṣe tá a fi ran mẹ́rin irú òòṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun. Òwe wo ló jẹ́ iṣẹ́ ìwòsàn ṣàlàyé? Mo rò pé iṣẹ́ tí ìyá mi ń ṣe kí kúkú máa ṣe. Mo fẹ́ bàtà gbó. Ti jẹ̀dí àbí ti bà? Wọ́n ló ṣe tó fi pé kò ń tẹ́ mi lọ́rùn. I want it 5 times in a day, a month, and 12 months in a year. Kí ọkàn mi kó lè kúrò bẹ́ẹ̀ pátápátá. Dókítà sọ pé kidney mi ti back up. Wọ́n ní mo ní few years láti lọ. Ó dáa lára. Ẹ má jẹ o. Kí ló dé? gbọ́dọ̀ jẹ́ màmí ikú ni kì í ṣàrùn. wọ́n ti ṣe tó sọ fún mi wípé dáàdì gbé obìnrin mi wá sínú ilé tọkọ sínú ilẹ̀ tí dáàdì yín fún un. Police will soon be coming for you. Get him arrested. Mr. Alabi, you are under arrest. Babaláwo ti bẹ̀bẹ̀ yan gbọ́ tí bá wí kíkọ́ ọmọ pẹ̀lẹ́ tí ń dáni lóró kó múra sọ̀rọ̀ lèrè rẹ̀ kọ́ máa dá kíkọ́ ọmọ gbẹ̀yẹ̀ tí mú yẹn níwà tí kàkà kó múra sí wa kára sunsun borí kan bá ta ìrẹ̀lẹ̀ borí kan bá tẹ èyí tẹ yí borí ọ̀dọ́ gbé ní ilẹ̀ dá bá kú mú orí ẹ ti ní gbé ní lọ. ẹ mọ̀ bára yín jà mọ́ bó ni ó ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ nínú babaláwo ó di fọ̀rọ̀ ọ̀run. wo bó ṣe lanu wèrè ẹlẹ́bi ajá mi ló pa. ṣé ó fún mi lówó kí n lọ ra nǹkan tí mo gbé wá yìí nítorí mo dé sí ṣó fẹ́ pa mí ìwọ ọmọkùnrin ṣó fẹ́ pa mí ṣó lórí burúkú ni ẹ ní. àdúrà ní ká máa gbà kí Ọlọ́run fún wọn lálàáfíà tó péye owó lóbìnrin fẹ́. ẹ lówó. lọ́yọ̀ọ́ nínú ibi gbogbo tí ìbá ṣẹlẹ̀ sí Ọlọ́run lọ́kàn ó sì ní bọ́m̀bẹ̀bọ̀ bá ìjẹ́pọ̀ ọba ṣètò tẹ̀lé ní fáwọn. sùúrù lèèyàn fi ṣọkọ bí ọ̀pọ̀lọpọ̀ sùúrù àtàmójúkú. What's your name? Akọni. kò dẹ̀ fojú sẹ́kọ̀ọ́ ẹ o wàá ṣoríire o. We are the advertisement team. ìyàwó yín ti bímọ. àbímọ o. ọ̀rẹ́ èmi ló dé nǹkan ayọ̀ ni ìwọ wá kárí bonú. ní gbogbo ìgbà tíyàwó rẹ bá ti ń bí ọ tó ń béèrè owó lọ́wọ́ kí n sí mi. My brother, that is not the way to run an establishment. You know this is a school. I will use the money to run the school, to maintain the school, and to pay the teacher's salary. But the teacher said I should book flag. Ìwọ ló mọ̀ ń sọ̀rọ̀ bí èwe. Mo ti wí fún ọ ní àká ìmọye ìgbà wípé bọ́ ọba ti ń rí mi lẹ́yìn rẹ̀ kó mọ fọkànbalẹ̀. ṣé orí ìbéèrè tó ń béèrè lónìí ọjọ́ tó o bá tún dán irú ẹ̀wà débò alẹ́ lẹ́mìí níwọ̀ èèyàn kan á bọ́ lọ́hùn lé. mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo rò pásítọ̀ ọ̀rọ̀ tí tò nísìnyí mo fẹ́ fọ́gbà yán gan. ẹ sọ. I beg you, oh very. I beg you, oh very. Officer Rebecca, àfijù officer tó mọṣẹ́, officer wash and shadow tó mọwọ́. Officer Rebecca, Officer Rebecca, Officer Rebecca, Officer Rebecca, oh, Rebe, oh, Rebe, Rebe, oh, Rebe. Iṣẹ́ yìí mo mú bí iṣẹ́ ni, mi ò fi ṣeré rárá, torí iṣẹ́ orí fi rán mi. Ọ̀nà tí mo mọ̀ ní mo mi tọ̀. Hello. Yeah.
This is Officer Gaji. Right away. I'm on my way. Madam, ṣe fẹ́ gbọ́mọ yín sẹ́sẹ̀ ni. Azao, ṣojú ẹni kẹrin, ṣojú ọmọ mi àwọn ojú ọmọ ẹgbẹ́ lójú. Ó yà mí lẹ́nu. Mo fẹ́ jókòó ni. Ṣé fẹ́ ká fún yín pé fẹ́ jókòó ẹni tó ń pè àdúgbò láàbù? Ẹ má bínú o. Ẹ jókòó ẹ fẹ́ jókòó. Bọ̀ ọ́fíìsà lẹ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ má bínú ọ́fíìsà. Bàtà àwọn ọmọ ìdí kíta. Tí mo tún wá kó wà mí báyìí kọ́. Tí wàá mi báyìí látàárọ̀. Ẹ̀yin nìyẹn oníkálukú mọ̀ fún mi. Ẹ wo ni máa bọ́lẹ̀ ìdúrí nẹ́ẹ̀sì lọ sí ẹ farabalẹ̀ jà ẹ jẹ́ fún ọmọ tuntun kí sanwó kẹ̀ ẹ dúró náà o aláyé post mi dá. Kò yé mi, ẹ kí pọ́ọ̀sì mi lọ́wọ́. Oyè Azam ṣe báyìí máa ti ìrìnàjò wà ní mọ́bá látàárọ̀ kó tó gbé ọ́fíìsà. Ok, ìgbà tẹ́ wá bá mi inú márùwá, ṣó mi pé kí pọ́ọ̀sì bọ̀ mí lọ́wọ́ ni. Aláyé má jẹ́ kí n wọ̀ mọ́ ẹ lọ́wọ́ o má jẹ́ kí n wọ̀ mọ́ ẹ lọ́wọ́ o sọ pé ṣé mo rí pọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ ṣé máa kọ́ sórí ni kó tó jí pọ́ọ̀sì èèyàn má jẹ́ kí n change ẹ̀ fún ẹ o. Ok, bí mo ṣe rí mo lè jí pọ́ọ̀sì àbí kí lè bá mi try láti sọ náà. Bó ṣe rí báwo lè ṣe rí ẹni má jẹ́ kí n ṣe wèrè fún ẹ àfà ẹni bá wá ẹ sọ fún o. Ètò ọ́fíìsì ẹ bá wa dá sọ́rọ̀ yìí náà mo understand kan tí lady yìí sọ. Ṣé kúrò ẹ̀kọ́ ọpọlọ yìí náà kúrú mọ́ ni? Ṣé àpòmí òwú wọ ní àbí? Èló máa sọ. Ẹ calm down. Ọ́fíìsì ẹ̀ ṣe fẹ́ bá mi wá pọ́ọ̀sì. Ẹ sọ pé kí calm down. Ọ́fíìsà lẹ fẹ́ máa bú. Kí ló kọ́ mi pẹ̀lú ọ́fíìsà? Ẹ wo ṣé ọ́fíìsà máa bá mi sanwó mi? Ó dá ṣó dá yín lójú pé ẹ mú pọ́ọ̀sì yín. Kò dá mi lójú ṣé àpòmí òwú wọlé mi. Ẹ wo ṣé máa wọnú bá wáyé wọ́n bẹ̀. Ẹ má bì. Ẹyin tẹ bá ti kúrò ibẹ̀ ṣe máa ń yan anga iṣu nìyẹn. Ẹ rántí báyẹn ìgbàgbé pọ́ọ̀sì yín sílẹ̀. Anga iṣu yẹn ló máa pẹ́ ó dà kókò ṣe àpòmí. Abẹ́ lówó tẹ fẹ́ sọ pé kí bá yín san. Máa fi wí ìdórí ẹ̀fà ẹ̀fọ́ tàbí bá wọnú bá wáyé padà o. Ṣé máa bẹ̀? Àbíjọ wò ó kọ́ o. Mo ń sọ sí onímọ̀wá ẹ̀ sọ̀rọ̀. Mo ń sọ ẹ̀ sọ̀rọ̀. Ẹ ní kó bẹ̀ tẹ́lẹ̀ wá sí bọ́ọ̀sì mi o. Ìgbà tẹ bá ní ìdòwò màá bá yín san ẹ̀wùlẹ̀ máa lọ. Ó dà kókò ṣì ẹ̀ máa nílò lówó mọ́ wá tó sọ wípé a ní ìdí owó. Afọláyé bá mi gbé pọ́ọ̀sì onímọ̀ wá tí bàtí ní pọ́ọ̀sì tèmi o. Mọ́rọ̀ mú bàá ní ṣe o. Ibi ni oníkálukú máa pẹ́ sí ẹkún mọ́. Ọ́físà Rebecca ní àṣà tó mọ̀ wá sí ibà ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àtẹran ló wà wájú nísìnyí owó lẹ tún kà kí ló dé ṣe gbàjọ ni. Ọ́físà Blessing àbí kí ló ń pè yín ẹ ṣe láìkẹ́ máa fi ẹnu sí nǹkan tí ò bá kàn yín báyìí mo jẹun mo kàwó báwo ló ṣe kàn yín ṣé wọ́n rán yín sí mini station yìí ni. Ọ́físà Rebecca ẹ wo ọ̀gá ní kò tẹ̀lé àwọn ní ọ́fíìsì. Mo ti gbọ́, máa lọ rí wọn. Rẹ́rọ̀ yìí obìnrin gan gbà mí ó ní bóyá máa ń sound létí mi. Officer Blessing ṣé gbogbo nǹkan tẹ̀lé ń sọ nípa Officer Rebecca yìí ṣé bó ṣe rí nìyẹn ṣá? Yes. Officer Rebecca kò jọra wọn because Officer Rebecca tèmi mọ̀ anytime tá a bá lọ sí checkpoint tá a bá tètè pass mọ́tò kó yá mọ́tò ó yẹ move Officer Rebecca ẹ̀ máa dá mọ́tò yẹn dúró ó dẹ̀ máa rí ẹsibíìtì nínú mọ́tò yẹn tó bá ṣàṣẹ so bẹ́ẹ̀ ṣe wá ń sọ ọ́ sí i wọ́n yé mi lẹ́nu pé obìnrin pẹ̀lú wà wèrè lọ́wọ́ yìí ṣá ẹ̀yin obìnrin ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ṣe ẹ̀ ní ìṣù ẹ̀ àti Officer Rebecca ṣe ní ìṣù. I know what I'm saying. Officer Rebecca ó ń fẹ́ wọ́. Officer Rebecca ń fẹ́ wọ́. Okay. Mo ti gbọ́ yín. Èmi náà máa try
màá ṣe àwọn findings kọ̀ọ̀kan so tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ náà àmọ́ nǹkan tá a máa ṣe sí ṣẹ́gbọ́. ẹ bá tẹni ẹlẹ́ni jẹ́ iṣẹ́ yìí náà ni. mi ò fi ṣeré rárá torí iṣẹ́ orí fi hàn mí. ẹ má bínú sá ẹ má bínú sá mo promise yín kò ní repeat ara ẹ mọ́ sá ọ̀rẹ́ sá why are you just coming. ẹ má bínú sá mo ń collate àwọn bills tẹ sign lórí desk ni sá. ẹ̀yin méjèèjì nǹkan tó ṣẹlẹ̀ lánàá ọjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ẹ máa regret pé ẹ join Nigeria Police Force. Yes sir. mo ti sọ fún yín pé òru lèèyàn máa ń ṣèkà àwọn ẹni bíi òru ló máa ń dúró dè láti operate ẹ̀yin náà wá gbọ́dọ̀ máa ready láti patrol ní time yẹn but all of you are lazy how many times lẹ patrol look at them ẹ lè dáhùn tó ń pẹ́ yín méjèèjì mọ̀ pé ẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe ọjọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ bá tún ṣẹlẹ̀ ẹ ní like mi lọ́jọ́ yẹn. Yes sir. Leave. Thank you sir. kó máa jẹ́ kẹ́ni tí ò kí yan kó máa sọ̀rọ̀ sí i. Askari tó mọ òfin tó tó ní mi o. Bí mo ní ká ẹ sọ̀rọ̀ foundation ló ń ṣe ní eré búkọ́ àbí. Ó dáa. Aṣojú èmi àti baálé yín. Dídá yóò la máa ti fẹ̀ṣẹ̀ fọ́ gbogbo bí dànù. Apolo bukú ni. Ìsìnkú wọn ní ṣoríire. Ẹ̀ṣẹ́ mọ̀ dínà ó ṣe. Ẹ̀ṣẹ́ kan 1 million. Tẹ́jú tí Muhammad Ali lọ, wọ́n dá mọ̀. Mama, I just dey o. Ẹ̀kọ́ gbẹ lọ́dún ló sí. Fẹ́ máa sún èmi báyìí, mi ń pọ̀ ọmọ ayé o. Ní pè mí gbàdé yìí, ṣáde ṣẹ́ni gbẹ̀mí jẹ́ kọ́kọ́ lánàá bọ̀. Àwọn là ń dọ̀ náà. Àwọn ògbòrò orúkọ ẹ̀ láòdì ju Muhammad Ali lọ. Ẹ̀ṣẹ́ kan ni 1 million dá ìwọ̀n bí ìyá wọn re. Ọ̀nà ìyá wọn. Kò pọ́síbù. A máa lọ dárò sí wọn lọ́rùn ìyá wọn níbo. Ọ́fíìsà wọ́n ṣàǹṣàdò tó mọ̀ wá. A ní white rice, jollof rice, dodo, ẹran. Bóyá kò fún mi white rice. Kò fi dòdò sí kí rẹ̀ kẹ́ran mẹ́wàá. Ẹ̀yin kọ́ mà. Same. Ó ti yẹ báyìí. Má ṣe tó gbọ́ lọ́wọ́ ìgbọ̀nyẹ́ sí. Ó máa rẹ́ṣẹ̀ kó ní gan wọn bí àwọn rẹ̀. Ẹ̀ṣẹ̀ má jìnnà kó bẹ̀ ìyá wọn, ìyá láyà. Ọmọ wẹ́rẹ́ àyẹ̀kọ́ lọ mẹ́sì pẹ̀lú ìṣá. Ọlọ́run ó dọ̀ wákọ̀wákọ̀. Tó pé báyìí. Ẹran mi ò pé. Jẹ́ máa délé rẹ̀ lọ. Ṣé máa kà sí wa lẹ́nu? Oúnjẹ ló ń gbọ̀n. Òye mi mọ̀ wọ́n ti gbọ́ lóyún. Iṣẹ́ yìí mo mú bí iṣẹ́ ni mi ò fi ṣeré rárá torí iṣẹ́ orí fi rán mi. Ọ̀nà tí mo mọ̀ ni mo mi tọ̀ mi ò fi ṣeré. Ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ o. Kò sí bójú ojú mi bójú kò bá mi níta ni. Àwa ò fi iṣẹ́ wa ṣeré. Ọ̀nà fún lọ́nà rún o. Ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Iṣẹ́ mi ni mo mi ṣe o. Iṣẹ́ ìjọba iṣẹ́ tí mo yàn láàyò. Askari tó mọ̀ ṣẹ́. Askari tó mọ̀ òfin tó tó. Níbi yóò. Ọmọ fi sáré bèkà. Abẹ́kì o. Mo bẹ́rìbẹ́rì. Abẹ́kì o. Mo bẹ́rìbẹ́rì. Ọ́fíìsà rẹ̀ bẹ́ẹ̀. Mo wá fún ìjẹun ẹ̀fún mi.
èwo ni ká máa rókun lọ́rùn adìẹ o. Bí ìjẹ́jọ́ náà. ọ́fíìsà bá rí ọjà gbà kò kí ṣe bá ní àtọ́rọ́. Ee tó ń pọ̀ bí owó ìjọba ìjọba fẹ́ wọn tó ń jẹ fún mi kó lè jọ ní dàrú. Ojú ló wà o. ọ́fíìsà rẹ̀ bẹ̀ka orí ló gbé ó làwọn mọ́. Abẹ́kì o. Abẹ́kì o. Mo bẹ́rí bẹ́rí. Àtúntí yà wèrè. Ọlọ́run ló mọ ọdún tó ti fọwọ́ ẹgbẹ́ yìí sí tó mọ́ tó kó sórí oúnjẹ fún mi. Mi ìkọ́wọ́ sí Modupe. Ó káwọ́ sóúnjẹ ẹ̀ṣẹ̀ wáì náà. Ọmọ eléyìí ò lẹ́kọ̀ọ́ ṣá. Mi ìkáwọ́ sílẹ̀. Ẹ̀ṣẹ̀. Mo ń sọ̀rọ̀ ó fún mi létí. Jẹ́. Sọ́nà kúkú ni jẹ́ ẹ̀. Kí ni mo fi kọ́? Ẹ̀ṣẹ̀ lè kọ́ ọ̀dà. Dìde tó gbẹ́yọ̀ kan sí. Eléyìí dúró gbà kejì o, mo sọ̀rọ̀. Ọlọ́run ẹ̀yẹ̀ kan 1 million times Jésù. Don't stop o. Kí ni mo fi kọ́? Alpha ọ̀gbẹ́ni dìde náà kí ló ṣe? Ẹ̀ṣẹ̀ Mọ̀dínà àbí kí ni o pe orúkọ ara ẹ̀? Kí ló fi ṣe ọmọ lọ́mọ? Ṣé ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ni? Mo ń bá ẹ sọ̀rọ̀, kó o dá mi lóhùn àbí? Torí mò ń bẹ́ẹ̀ fi tí obìnrin sóbìnrin ṣe. Ó jọ bí ẹni wípé o fẹ́ kí n pe àwọn other officers kí wọ́n wá tọ́jú ẹ̀ bó ṣe máa ń tọ́jú àwọn tó bá ń jẹ́ wíwú ní ti ìbá. Now I will ask you again. Kí ni nǹkan tí ọmọ ọlọ́mọ ṣe fún ẹ tó fi lù báṣubàṣu? Sorry officer. Mi ì fi kọ́kọ́ kàn. Ṣebí ta oúnjẹ fún mi rí ẹ̀ lọ ń ṣọwọ́ báṣubàṣu sínú oúnjẹ. Ara máa ń rè mí. Mo ṣe ní kí n súnmọ́ ni kí n bá ṣeré. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ̀ṣẹ̀ wọ̀dínà. Ẹyọkan péré ni ọ̀nà òun ni. Àwọn ọwọ́ mi ò tẹ̀ tí wàá kàn rárá, mo kàn bá ṣeré díẹ̀ ni. Bá ṣubú kí ni mo fi kàn? Ọwọ́ ẹ̀ ò tí ì bá rárá. Tọ́ka lọ́wọ́ ẹ̀ bá àti kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àbí? Rest in peace. Okay. Kò sí wàhálà. Ṣùgbọ́n ṣo fẹ́ gbọ́? Á bẹ́tà kó gbàdúrà kí ọmọ yẹn má kú. Lórí tí ọmọ yẹn bá kú. Èmi Inspector Rebecca fúnra mi máa sin ẹ̀dẹ̀ wọn. Rubbish. Iṣẹ́ yìí mo mú bí iṣẹ́ ni mi ò fi ṣeré rárá torí iṣẹ́ orí fi rán mi. Kí ni gbogbo rọ́bìṣì jẹ́ kó tí tọmọ wèrè yìí ní kí n máa bọ̀? Kí ló fẹ́ fa gbogbo àwọn insọ́ọ̀tì gan tí wọ́n rí nídìí iṣẹ́ ìgànnà pàápàá? Kí ni gbogbo rọ́bìṣì náà? Kí ló fa gbogbo oṣù tó ń bá mi pàfọ́ọ̀mù náà? Ṣé rúbí ilẹ̀ kò gbé mi wá ni? With my caliber senior officer lẹ́nu tí ọlọ́pàá. Pariwo. Kí ni gbogbo eléyà? Kí ló pè mí wá ṣe mí? Ẹ jẹ́ kí n wọnú station máa pariwo. Kí ló tó ṣe lè wọnú station wa? Kí ló máa ń ṣe náà? Tábà tẹ fẹ́ ṣe nǹkan, ṣé rúbí ilẹ̀ kò gbé mi wá ni? Kò dáná. Aláyé ìyẹn kọ́ mo pè é fún jọ kó máa ní sùúrù wọ́n ń kà ṣẹ́yẹ̀ bàkà ni ẹ̀rẹ̀ náà kà. Kí ló pè mí wá bí wá ṣe o? Kí ló ṣẹlẹ̀ máa calm down wá no dey good mood o wa. Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ? Ọjọ́ kìíní àná ẹ̀kan ni mo fún ẹ gbogbo èrè ta dẹ̀ fún ẹ náà òun ló tún rántí tó fi pè mí tó bá tẹ̀ máa jẹ́ pé irú nǹkan tó rántí ẹ̀ náà ni ṣé irú bí ìlò yẹ ká ti fẹ́ ṣe irú nǹkan báyìí kí ló ṣẹlẹ̀ kí ló pè mí wá bí fún. Ọmọ olórí burúkú lẹ́yìn ọlọ́pàá o Ọlọ́run ti bá ti jẹ o àti ṣoríire yìí máa le gan o ọmọ jọjọ àwọn ọlọ́pàá ìwò. Àwọn
ọlọ́pàá aláì tó bá jẹ́ ọlọ́pàá ó bá ẹ̀. ṣé boy scout lè mi. bọ́lẹ̀ ń bẹ òsì lára wọn kò ṣe irú ẹ̀ ọlọ́run. kí ló ṣẹlẹ̀. a kàn wá bẹ́ẹ̀ ni à ń jẹun òde cha òde èèṣì náà this proposal center àwọn kele wọn kàn gbé mọ́ọ̀dì náà mo ní kí lẹ́sẹ̀ mọ́ọ̀dì náà ṣe kí n tó sọ wọ́n ti gbé lọ wọ́n ti gbé ó wà lọ́dọ̀ yín. jọ má sọ fún mi pé torí ẹ̀ṣẹ̀ mọ́ọ̀dì náà ló ṣe pè mí wá bí o. àyàn mi ni ẹ̀jẹ̀ mi ni mọ́ọ̀dì náà. o dẹ̀ ní jèrè yẹn ṣé orí ẹ̀ dàrú ni. ṣé torí ẹ̀ṣẹ̀ mọ́ọ̀dì náà ló ṣe wá pè mí ibẹ̀ ló máa kú sí màá make sure pé ó wo ẹ̀wọ̀n báyìí. with the officer senior officer caliber. jọ ipo wo ló wà ní ìdíkẹ́ sẹ. ogun bá dé àbí mi mọ wáyé. ogun bá dé junior mi ni iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ o ṣe ìdá mi máa gbaṣọ lọ́rùn ẹ̀. ní ìgbọ́kú ẹ̀. ó rí bọ̀bọ́ yẹn dàrú sa kí ni gbogbo rọ́bìsì yẹn. ó ti lọ báyìí. ó ga o kọ́kọ́ lọ́ọ́ ṣàánú wa ni o. bọ̀ náà gbọ́dọ̀ bọ́ ta ṣe ọlọ́run. ibo ló máa sáré dìmú ibo ló máa dìmú. kí ló ń dìmú ibo ló máa ti sọ̀rọ̀. kí ló ń dìmú káyì náà kí ló ń tú. sáré dé nǹkan mú tí n tiẹ̀ kọ́kọ́ sáré dé náà. kí ló ń ṣe. jẹ́ kí n sáré dé. kí ló ń dé ibo ló ń lọ tó ń dé wá o ò fẹ́ dé mọ́ ni kí ni. kí ló dé. aláyè mi ṣe epo yẹn. àṣùkù ṣe ká stop jàre epo ló ṣì wò àṣẹ bí ìjẹ àgbà ibi tó ti ń ṣe kúrú. ṣé wọn àwọn wà ó ṣe gbùgbùgbù ó dà lẹ gidi gan red flag ní òde wọbẹ ó bá wọbẹ ọ̀gbẹ́ni. ok kò sí wàhálà. o lè tẹ. so o jẹ́ kémi dé o dẹ̀ fẹ́ kẹ́sẹ́ mọ́dún náà dé. kò lè dé. àti ṣeré a máa tún ṣé mo fẹ́ kú ni wọ́n náà ṣì wà láyé náà a ṣe máa ṣe tó máa sú ẹ. èyí tẹ́ ẹ bá ṣe lèèyàn ṣe náà. wá mo ṣe máa kàn dín fún ẹ báyìí tí mo fún ẹjọ́ yẹn kékeré kí ló ṣe ẹ náà ṣé ti lọ báyìí. màá wá nǹkan ṣe sí. o ṣe idán mi. iṣẹ́ yìí mo mú bí iṣẹ́ ni mi ò fi ṣeré rárá lórí iṣẹ́ orí fi rán mi. mo rò pé àti ọ̀nà tí mo mọ̀ ní mo mi tán mi ò ó fi pàṣẹ ṣeré. ẹ lè ṣàlàyé fún iṣẹ́ ni láti mi mọ̀ ní ẹ sọ fún mi lọ́lẹ̀ náà mo rò pé mi àti bó jí ojú mi bó jí mo bá mi níta ni. ẹ fẹ́ lọ. àwọn òṣìṣẹ́ wa ṣeré. o fẹ́ kọlù mí àbí ókè o lè páàkì o ti jẹun tó ń páàkì lọ o fẹ́ kọlù mí dúró ṣọmọ o rojú ẹ báwo ni báwo ni sísè báwo ni wíkẹ́ndì kí ló ní nínú mọ́tò nínú mọ́tò àbí bá jẹ sójú ẹ̀gbọ́n ni àwọn kò lè lẹ́nu tí ẹ ti fi tinú mọ́tò ká bá wá nǹkan láwọn fi ṣe wíkẹ́ndì ó máa ní ló máa ní àwọn tó bá ní nǹkan burúkú wọn lọ ẹ ti mọ. ó yẹ ká wá sí trump. trump wo. mi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́yìn ẹ̀dá mi mọ̀ níbi ìṣẹ̀ṣẹ̀ máa gbá bí ṣé ẹ̀yìn ẹ̀dá mi mọ̀ ní kò sí kankan. wọ́n ní kò ṣí. ọ́fíìsà gàdí ti ká fún káàṣì sáré ṣe kan tó débi Wait! Hey, Dorobe, please calm down. Gentleman, please calm down. Ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Wọ́n ti wọ everything. Emma. ọ̀rẹ́ mi ni. kò sí kankan bẹ́ẹ̀ ṣáwọn ò dábì àwọn ṣẹ̀ṣẹ̀ dé ìgbà ni. ó yẹ jẹ́ wá kéjì kan fáwọn àbí kí n wá fún fáwọn náà ẹ jẹ́ fún wọn kó má stress ara wọn. jẹ́ kó stress ara wọn. ẹ sọ fún wọn kò lè tó yìí èmi náà níbi tí mò ń lọ táìmù ti lọ kí nǹkan wá nǹkan fáwọn náà kàlọ́ fi ṣe weekend ṣe bẹ́ẹ̀ mo fún lówó sẹ́yìn náà bí a. má sọ pé o fún mi lówó kò ṣọ́tọ̀ owó wò lè fún mi. iná ṣáàtì ìyá Active. ní sùúrù sẹ àkọlẹ́kùn ẹ̀ náà. What is in there? What? Tí wọ́n ní. Báwo ni bá ṣe dé? Mr. Man. You are under arrest. Mr. Man. You are under arrest.
jọ ọ́ndà rẹ̀. Máa rí pẹ̀lú mo lè pa. Mi ò mọ bó ṣe ṣẹ̀ṣẹ̀ dé sọ́ọ̀sì ni mi ò mọ. Ó ṣẹ̀ṣẹ̀ dé sọ́ọ̀sì ni o. Má ṣe Officer Blessing. Yes, sir. Why tí wọ́n tẹ̀lé wọn lọ fún patrol? Nothing, sir. Nothing? Nothing, sir. So why are you here? Nípa wá rí yín ni, sir. Wọ́n fẹ́ wá rí mi. Yes, sir. Sit. Okay. Mo gbọ́ ẹ. Sir, nǹkan ṣẹlẹ̀ ní ọ́fíìsì yìí ni, sir. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Officer Rebecca ń jalè ni, sir. Officer Rebecca ń jalè. Yes, sir. Are you sure? Sir, I am very sure. Where is your proof? I have my proof, sir. Hello. Kí lè ṣe gbàgbé sá? Mo ní tẹ́ bá túbọ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ àtọ̀ yìí. Ẹ mú pásítọ̀tù méjì dání. Ọmọ yẹn lọ kọ́ọ̀tù mi ò ráyè gbogbo rọ́bìtẹ̀ mi lè fà kọ́ mi náà. Màá ràn lẹ́wọ̀n kò lè tó yẹn ẹ̀wọ̀n wà lọ́wọ́ mi máa ràn kí ló dé. Sorúkọ àbúrò mi máa tún kọ sílẹ̀ ní ṣe bí orúkọ mi ní. Ó ti dà. Ẹ gbà mí. Owó tó ń jẹ sọ́kàn ẹ̀ sì sọ́ ní sí. Ẹ̀ ń ṣòṣì bẹ́ẹ̀ jẹ́ raṣẹ́ wò. Kí ni gbogbo rọ́bìṣì yẹn? Ẹ bá wọn sọ́bìṣì kẹ́ kóòtù ọjà sí ìwòlẹ̀ tẹ̀ bọ́lọ́pàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ with my caliber yẹn bá mi sọ ọ̀rọ̀ oṣù pé táyì bá mu òkè táyì bá mu yẹn náà ìbàdí táyì bá dẹ̀ wọ́n náà lọ́mọ yẹn máa ń lọ sẹ́wọ̀n. Ẹ kó ṣòro kó jọ. Ẹ mọ̀ nǹkan tí ẹ máa ṣe ń sìn. Ẹ máa ka nǹkan tí ẹ kọ sílẹ̀ ẹ kà síta kan. Ọláolú Ṣínà Adébáyọ̀ I do not pay for bail. Bail is free. That's it. Bail is free. Ọ̀gbẹ́ni kí ló ń ṣe tó ń ké? Ó kọ bẹ́ẹ̀lì sí òun sunkún olórin ẹ̀rìn. Mẹ́rin rogun ẹkún. Èsì kí tó lọ bẹ́ẹ̀ má burú ẹ̀ bọ́tà wàá san 25,000. Ó kì í yé ni. Owó bẹ́ẹ̀. Owó bẹ́ẹ̀lì. Èmi náà kọjá níwájú sùkúrù. Káàtẹ́ iye mú kà nínú ìwé ẹ̀kọ́ rẹ̀ tì. Ṣebí ìlọ́kọ́ ti báyìí. Èyàn ọlọ́pàá lára ìlú, ọ̀rẹ́ ará ìlú. Òun náà tún kọ́ dàda bail is free. Owó kí máa tún san. Máa bó ṣe ń bá mi sọ̀rọ̀, máa bó ṣe ń bọ́lọ́pàá sọ̀rọ̀, torí ẹ̀ dàrú. Kí ni gbogbo rọ́bìṣì náà? Ìgbà kálíbà wo bóyá ń bá mi sọ̀rọ̀, orí ẹ̀ dàrú. Kí ló ṣe? Ọ́físà yìí ní sùúrù. Kí ló ṣe báyìí náà? Bá bó ṣe ń bọ́ ọ́físà sọ̀rọ̀, ṣó wà ókè? Ọ́físà Gaji. Ṣó wà ókè ṣá? Ọ̀dà sì ti wo lórí kó máa bọ́ ọ́físà sọ̀rọ̀ báyìí. Ìgbà kálíbà àbí olé òkú. Sanibara ṣèbí dáhùn. Máa tiẹ̀ mọ́ lẹ́sìn àbóyẹ yìí. Officer Gaji, can you calm down? Officer Gaji, stop ẹ. Bóyá ń bá mi ági. Officer Gaji, mi like nǹkan tẹ́ ń ṣe. Ṣé máa ń bọ́lọ́pàá ági? Mi like nǹkan tẹ́ ń ṣe yẹn. Wà á jẹ́ sẹ́mi sọ́tà ẹnu mi. Ẹ dákẹ́jàre ẹ̀yin náà tún sọ̀rọ̀. Madam mi mọ́ bínú àbúrò mi ni mo lábẹ́rẹ̀. Káyìí mo túkà mi mú kọ́kọ́ ṣe wọlé. Mo rí káyín ọ̀rẹ́ ara ìlú ní àbí police is your friend. Màá ṣe lájọ́ àbúrò mi ní Jésù mi. Anike iná máa sọ̀rọ̀ mọ́jà rẹ̀ dákẹ́. Àwọn àti ìjọ ẹni mọ́ bínú mo fọlọ́ mẹ́ ibo ni mo ti lè rí tọ́lẹ̀tì inú nǹkan mi mọ́dà mo mú tọ̀gbọ́n mi. Ẹ wo ọ̀nà bẹ̀yẹn ni ẹ má tọ̀ sí bíbá. Ẹ lọ. Officer Gaji, mi ò like nǹkan tẹ́ ń ṣe yẹn. Èèyàn kọ́ gàdàgbà ó tún kà síta pé bail is free. Ẹni kó máa sọ 25,000 for what? Ayé ṣe bó kọ sínú ìwé ni àwa máa gbowó ti wá. Ẹ̀yin gangan lẹ ń sọ uniform lẹ́nu. Ẹ̀yin lẹ ń sọ uniform lẹ́nu. Ọ̀gá how? Ẹni sọ pé how? Ẹni ẹlẹ́dìí mo sọ pé bail is free o. Ẹni kó máa mú 25,000 naira wá. Ṣé gbogbo ẹ̀ ni? Ṣé òun ni gbogbo ẹ̀ ni? Báwo lè ní ṣé ọkọ̀ òjìkú? Ẹ wo adúpẹ́ o. Kò pẹ́ kó tó dé o. Tráfíkì ni èyí náà mọ tráfíkì ìlú yìí. Àsáàlì mi gan dóde. Mi gan lè lọ rẹ́sì ní ìjà. Ọ́físà ẹjọ́ àti ọlọ́pàá tó wà níbi ìgbà yẹn gbà tí mo wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kò sí on seat kí lẹ fẹ́. Àbí ojú mi tàn mí kẹ̀. Bíbẹ̀ náà mo fi sí. Mo sáré lọ tọ́lẹ̀tì ni orí ibẹ̀ mo lè fi fóònù mi sí. Fóònù? Àbí ọ́físà ẹjọ́ ọlọ́pàá tó wà níbi àyẹ̀ tí mo fẹ́ lọ tà mo ti fi fóònù sórí ibẹ̀ mo fóònù mi wà. Ó dà pé orí ẹ̀ burú. Èmi ló ń béèrè lọ́wọ́ pé o fi fóònù síbi ṣé mo fi fi ń ṣọ́ fóònù. Ọ̀dà sì ti wò lórí tó ń bọ́ ọ́físà sọ̀rọ̀ bẹ́ẹ̀ with my caliber òun ṣọ́ fi mí ṣọ́ fóònù. Ọ̀sẹ̀ mo wọ̀ ní màá lọ́ọ̀kì ẹ̀ ọ́ orí ẹ̀ dàrú. Ó má jẹ́ mi sórí ẹsẹ̀ àbúrò mi ni mo lábẹ́ẹ̀lì. Orí ẹ̀ dàrú. Ó dẹ̀ fi fóònù sí mọ́ ìtọ́ mi gbọ́n mi kí sáré lọ tọ̀. Kí ni Túndé mi tún rí fóònù ọ́físà. Orí ẹ̀ dàrú. Sori máa yí dàrú ṣá. Orí bíbẹ̀ mo fi sórí bẹ́ẹ̀. Màá lọ́ọ̀kì ọ̀pọ̀. Mo ti rí torí Ọlọ́run. Látún bẹ́ẹ̀lì ènìyàn dọ́rọ̀ báyìí. Orí mo fẹ́ lọ tọ̀ sí bá jọ mí á kí òní àméjèèjì. Sọ pé mo ń wọ̀ ni mo sì máa lọ́ọ̀kì ọ̀.
inú sẹ́ẹ̀ ló máa sùn lẹ́nu ó dà kó rí ẹ̀ dàrú. ọ́fíìsà mo fọlọ́ bẹ̀rẹ̀ àti ọ́fíìsà àti òyìnbó ẹjọ́ ìbá mi bọ̀ sọ̀rọ̀ orí mọ́ mi ṣe mẹ́sàn ọmọ kékeré. wáyé tí wọ́n bá ṣe ń plan sẹ́ẹ̀lì fúnra ẹ̀ báyìí máa gbé ọwọ́ sẹ́ẹ̀lì o. sọ̀rọ̀ sẹ́ẹ̀lì ṣé bí mo lábẹ́ẹ̀lì ni ṣé ó tún sọ abẹ́ẹ̀lì èèyàn tún dokun lọ́lágà ọlọ́pàá torí Ọlọ́run. èsì máa lé o. mo bọ ìjẹ́ kí kọ́kọ́ pe nọ́mbà mi náà. àfíìsà mo fọlọ́run bẹ̀rẹ̀ orí nígbà kó ti rí. má lọ. Ọ́físà Gaji. Wèrè lélẹ̀ ìgbà tó kò lè lọ wá ní station mi. Ọ́físà Gaji. Àgbàlagbà lọkùnrin yìí náà. Tálàgbàlagbà wéré ní fẹnujá ló sọkun ẹ̀dá bẹ́ẹ̀ tí wọ́n ń ro gbàgbàlagbà ṣé tó ipò lọ ránṣọ tó balẹ̀ ó fi kọ́ọ̀bà kùn ní wéré nìyẹn kò dàgbà kankan. Ọ́físà Gaji kò lè fi fóònù sí ibà kó má wò kó òun fi fóònù sí ibà yìí náà. Ìgbà tí wọ́n ló bá fóònù bẹ̀ àbúrò fi mí ṣọ́ fóònù dáhùn tó fi mí ṣọ́ fóònù ni. Kí lẹ̀ ń sọ? Kí ni wọ́n àgbàlagbà lọkùnrin yìí ẹ̀ ń sọ bá mi sọ kọ́tọ̀kọ́tọ̀. Èmi ni mo sọ kọ́tọ̀kọ́tọ̀. Ẹjọ́ máa yanjú ẹ̀ because mi mọ reason ṣe ń disturb peace ní báyìí. Peace wo ni Ọ́físà Gaji? Àgbàlagbà lọkùnrin yìí náà. Kí ni kò tẹ́ ẹ̀ sọ? Fóònù kan ti fọ abẹ́rẹ́ fóònù rẹ̀. Iṣẹ́ yìí mo mú bí iṣẹ́ ni mi ò fi ṣeré. Ọ́físà Rebecca. Ṣé kò ń ṣe fóònù tí alákùnrin yẹn ń wá? Òun ló wà lọ́wọ́ yín. Ó ṣòwò fóònù tèmi lélẹ́yìí. Mi mọ fóònù yìí dáadáa, fóònù yẹn ò ń ṣe fóònù. Fóònù tọkùnrin yẹn ń wá òun ló wà lọ́wọ́ yín. Òkè kò ń ṣe fóònù ìbọn kò ń ṣe fóònù máa yẹn. Fóònù kan tí mo ní kí n. Ẹ máa ń jalè Ọ́físà Rebecca. No, ń jalè o. Ọ́físà Rebecca, tẹ́ ẹ bá sọ tòótọ́ fún mi lọ rìpọ́tì yín fọ́kàn. Ẹ calm down now. Ṣùgbọ́n obìnrin sóbìnrin ìlàjọ ń sọ̀rọ̀ ìwọ ni pẹ́fẹ́ lọ sọ fọ́gà ẹ máa bínú. Ẹ jọ̀ọ́ mo ní kí n bá wọn tọ́jú ẹ̀ ní mo dẹ̀ ṣe máa fún ẹjọ́ ìbò mi láṣìírí Ọlọ́run abẹ́ ẹ̀ náà láṣìírí. Ọ́físà Rebecca, ẹ máa ń jalè. Ní ọ́fíìsì pólíìsì tó ń jalè Ọ́físà Rebecca. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe sà. Ọlọ́pàá ń jalè. Ó lè máa lọ ń tẹ̀. Mo mú bí iṣẹ́ ni mi ò fi ṣeré rárá torí iṣẹ́ orí fi hàn mí. Ọ̀nà tí mo mọ̀ ní mo mi tọ̀. Kí ló fẹ́ fọ́? Mi ò fi ṣeré. Ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀. Ọ́físà Rebecca ń jalè. This is serious. Sir, ṣé rí bá ṣe rí mọ́tò yẹn sir? Tá stop mọ́tò yẹn. Táwọn other officers ní kí mọ́tò yẹn máa lọ. Kí ni kọ̀ọ̀kan sọ sí mi lọ́kàn ni sir? Mo kàn stop mọ́tò yẹn again ni sir. Sir, ṣe rí lẹ́yìn ìgbà tá a dá mọ́tò yẹn dúró. Tẹ bá rí àdúró ammunitions tá a rí bẹ́ẹ̀ sir. Ó máa yẹ̀yìn gan lẹ́nu sir. Yes sir. Come closer. Sir. Closer. Thank you, sir. Yes, sir. Officer wash and shadow tó mọ̀wọ́. Officer Rebecca. Officer báwo ni? Wọ́n ti release ẹ̀. So mi fẹ́ kẹ́ kó gbọ́ ẹ̀rọ ẹ̀ fún. Gbogbo ṣe ń lè òyìn ọlátọ̀ tún sún sí ní police station bíi pé wájú ilé ìta bàbá ẹ̀ ìwọ obìnrin gbogbo ṣe ṣàkíyè bí ìfẹ́ sọ pé ayé ẹ̀ta pa ẹ̀rù tí ẹ̀ bá ẹ pé gbogbo nǹkan tó ń ṣe ìtògbò ìpàkùwọ̀ ẹ̀ lọ́wọ́ ńkọ́ kí ló ṣiyẹ́ kí ló dé tó bóòdì tó bẹ́ ṣùgbọ́n ní kí ló wà nínú ẹ̀ kí ló ṣiyẹ́ gangan what is your problem? Ní ẹ̀kẹ́ òun
kò rẹ̀ tì kìkìkì la fẹ́ fẹ́ rẹ̀ ṣe é bí ọdún kírímìnà ìpín báwa débi ní gbogbo ilé. Ìbọn náà nìyẹn. O ti wọṣọ aṣọ ti tán. O ní sáì. O ní sáì. O ní sáì. O ní sáì. Ní ìfẹ́ wà láàrin. Àfijù ọ́fíìsà tó mọṣẹ́. Ọ́fíìsà wọ́n ṣàǹṣàdó. Gbogbo ọ̀nà ìjà méjì fi pariwo. Ọ́fíìsà Rèbékà. Ọ́fíìsà Rèbékà. Ọ́fíìsà Rèbékà. Kírímìnà ìyá kan lè bí ilé wọ́n dẹ̀ pa ẹran lọ́dún súnú ẹ̀. Wọ́n wé ìsẹ́ran ẹni náà. Everybody tó ń jẹ ẹran yẹn wọ́n máa wò ó sìn wípé àwọn regret páwọn wá síbi súná. Idiot. Wasted ẹran súná ẹ wo gbogbo ojú ẹ̀. Blattered. Criminal. Ojú ló wà ẹ̀jẹ̀ ló wà kò tiẹ̀ yé wa. Ẹ jọ̀ọ́ kí ló tí mò ń dá yín dúró tẹ̀ dúró. Ó yá paná ọ̀kadà yẹn. Kí lẹ ní nínú báàgì? What do you have in your bag? Let me see it. Open your bag. Ẹyin méjèèjì ṣe báàgì. Ẹ ní sùúrù mami. Ẹ wọ́n mọ̀ ṣe àjẹ́ àdúrà. Are you okay? One check bag and take one over. I say move back. Mami go see on no bag mi say. Officer, kí ló ṣẹlẹ̀? Are you okay? Mami go see on no bag mi say. Bobo ṣe wọ́n ní on bag ẹ̀. Ṣùkú gbé fóònù gbé fóònù. Ibo ni Ṣùkú gbé fóònù sí? Gbé kọ̀ Ṣùkú. Ṣùkú. Ṣùkú ibẹ̀ ló wà. Olóbùkún kí ló ṣe ìyá ẹ̀ tó ní ìgbé kọ̀? Ṣọ́nlé ẹ̀bọ̀ ni kí ló ṣẹlẹ̀ kí ló dé? Calm down, bàbá pariwo bí olóbùkún nìyẹn ìṣá ṣùgbọ́n bí mo ṣe alẹ́gò sí bíbá wá mi kiri àbí kí ló sọ? Ó lè rí mi ẹni tó bá mọ bó mi ṣe dé inú àgbọn ló bá mọ bí mo ṣe dé bí. Torí ẹ̀rí náà mo ṣe alẹ́gò sí bí olóṣì ta ló ń lé ẹ̀bọ̀. Ṣùkú ó ti ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ o Ṣùkú láti jẹ́ kí fẹ́ ṣẹ́mọ̀ dín náà o. Olóbùkún gbẹ́nu oṣù náà olóbùkún nìyẹn ìṣọ́ fẹ́ kí dẹ́ẹ̀kì ẹ̀ ṣá. Mo ní máa bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀ ní olóbùkún ni ẹ̀ ni. Wọ́n yẹ kí fẹ́ ṣe tèmi. Kò ní dá fáwọn tó sọ, kò ní dá fáwọn náà tó gbọ́, kò ní dá fáwọn tó sọ. Abẹ́jà wèrè pọ̀ ṣá. Níbo ló ti ṣẹlẹ̀? Ó yẹ kí fún wọn dín náà ni. Mọ̀dínà yé ẹ̀ṣẹ̀ kan 1 million. Wọ́n Mọ̀dínà máa ti rìn jìnnà. Àwọn tó bá tẹ̀lé ẹ pọ̀. Ó yá. Ẹ̀ṣẹ̀ ti jẹ́lẹ̀, ẹ̀ṣẹ̀ ti jẹ́lẹ̀. Kò yẹ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Mo sọ́nà mo lára àfàlọ́mọ ìyá mi lọ ó máa dé padà alájà tó re mọ́kà ni bárakàdé sálà kí lè mú bọ mọ́kà fún wa kó mẹ́nà ẹ̀ṣẹ̀ mọ́dínà ẹ̀ṣẹ̀ kan tóbi ti máa mọ̀ dàlí lọ wọ́n dá ọmọ ìyá wọn ẹ̀ṣẹ̀ kan tó bá gbáyàn ṣe ó máa bọ́ lẹ́ṣẹ̀ ọ̀bí lójú ti máa mọ̀ dàlí lọ tó bá tún wá fún ní kejì wọn bíire ó máa jẹlẹ̀ ṣá mọ́dínà mo gbé fún ẹ wájú ẹ lẹ́yìn ẹ ọlọ́run má máa dé with 200. Ọmọ owó mi ṣé èdè wine mi ni ṣé station wa kéré ni ọba obìnrin tó ń sun station má lọ wine mi wàá ń kan mi o. You pay me as àwọn when that is soft for my face ó dàbí film trick ní sẹ́ẹ̀ ṣùgbọ́n. ló bukọ ààrẹ wa lọ sá lọ. àmọ́ dimis tí màá dúró tí màá sáré jápa báyìí ni mo sọ fáwọn. Alaye. ó dáa oya you don catch me no vex oya mo calm down no vex ìyẹn ti lọ. ó wà mú nǹkan tó dùn mí jù wèrè kan ẹyẹ Bakare ó kàn káàkiri ó ní ẹ Mọ̀dínà o wọ́n ti dájọ́ fún un pé ibi tó wà ibẹ̀ ló máa kú sí. olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀. àlàníga wey ìsàbí o nàlámídìí o olórí burúkú yẹn wọn ò fàṣọ jó lẹ́nu kékeré o léèsì lọ lò àwọn nepa léèsì ayé àtijọ́ ọmọ ìṣọ́kù mi sẹ́ẹ̀ wọ́n mọ̀ pé you go come back. ẹsẹ̀ àmì ìṣe làmídìí dákun ló sọ
ló sọ ní arákùnrin pẹ̀sẹ̀ ló ṣẹlẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún ọ, mo ní wọn ó fún ọ lóògùn, mo ní wọn ó rọ lágbára. Mo mọ̀ lóògùn, èmi èfọ́gùn ni o, ògùn bẹ ní ọwọ́ mi, èmi lóògùn lóòsà, mo lóògùn mo lóòsà, mo kóògùn sápò torí àwọn ìwé. Èmi mo wá fẹnu ara mi mo fi ṣe ìlérí fún ọ, ìlérí ọ̀hún sì múṣẹ. Olóòka kan tí mo bọ́ pèsè. Madina, sórí òkà tí mo pèsè ó lágbára o. Madina, tó o bá fòkà yìí sọ́wọ́ nígbàkúgbà, tó o bẹ́ẹ̀ bínú, tó o bẹ́ẹ̀ fi gbérin ẹrin òwò, tó o bá wá fi gbọ́ mi èèyàn ọmọ adarí wọn, tí ọ̀bá ikú yóò dọ̀rùn bọ̀. Bí ṣe ń ṣubú ní ó máa dìde, bí ṣe ń ṣubú ní ó máa dìde. Ẹni tó o bá gbálẹ̀ méjì, ojú kòkòrò ó kú. Ojú ọ̀run ní nǹkan kò ní jẹ méjì, ẹyọ kan péré báyìí ní ọ̀jẹ̀. Bàbá, òrùka lásán lásán. Madina, ó jẹ́wọ́ lọ sọ̀rọ̀ òun, ọ̀ka lásán kẹ̀. Ọmọdé yóò mọ ògùn ń pè lẹ́fọ̀. Ọ̀ka lásán ọ̀dà kò burú. Bó ọ̀ka lásán ni, bó ọ̀ka lásán kọ́, ibi tó wà yìí ló ti mọ̀. Ṣùgbọ́n dàkún, wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ó léwọ̀, bẹ́ẹ̀ ni ó léwọ̀. Gbogbo bó bá ṣe ń lò ká yìí tó, mọ́ fìgbà kan má jẹ́ kó ká yìí fi ọ́lẹ̀ o, jẹ́ kó mọ wà ní sàkánì rẹ, kó mọ wà lọ́wọ́ rẹ. Tó bá wá fi ọ́lẹ̀ tó lọ́jọ́ méje ń ta. Màdí, àìgbọ́ burú lẹ́nu abọ́ rẹ̀, ṣùgbọ́n dá kókó kò lárán fàdí tí. Tó ká yìí bá lọ́jọ́ méje ń ta tí ò sí lọ́wọ́ rẹ, omi ó tẹ̀yìn obìnrin rẹ lẹ́nu. Bẹ́ẹ̀ ni. Bàbá kò béwu dé o, ká ẹ máa permanent sọ̀rọ̀ mi. Àmọ́ tó bá jẹ́ pé ajẹ́bí idán níbẹ̀ ṣe pé ó lọ́mọ wúrà kan tó yẹ pé mo ti ń dẹ láti bí ọjọ́ mẹ́ta tó ká ẹ bá kọ́kọ́ dọ́wọ́ mi lásán nǹkan máa lọ tọ́ ọjà ìbá fún. Àṣẹ̀ṣẹ̀ Sunday máa jè sí, ẹ máa ṣe bí ogun bí ogun. Ní tí ìgbókalẹ̀ lọ́wọ́ tí yọ̀sẹ̀. Ẹ máa bínú, ẹ máa bínú. Má dáwọ́ látẹ̀lé, sáwọn ìbọn. Ọjọ́ tó ká yìí bá wá kó sàkánì rẹ̀ àbókò lọ́wọ́ rẹ̀. Ó léwu o, ó léwu o, ó léwu o. Tẹ́bẹ́ ní kò sí nǹkan léwu ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. Ó ní sinmi wọjà o. Ó ní bùrìbùrìmùrì kọ́ bá wọn jíjọ́ ìyá ọmọ aráyò ní fẹ́ bá fọ́ lóúnjẹ jẹ. Àmì àṣẹ. Tó bá ti ń sàmì kọ́ mọ́ sàmì rẹ̀, má jẹ́ kó kákó lọ́wọ́ rẹ o. Ẹ̀yin tó láyé o, sọ fẹ́ gbẹ́nu bọ́ ni. Àwọn ẹ máa bínú, mo ní kájọ yọ ọ ni. Wọ́n ní sùúrù. Ẹ̀yin tó láyé o, ibà ó ibà, ibà ó ibà, ibà ó ibà, ẹjọ́ ojú mi ṣe o. Ọmọláró ìkà mèsì olùpẹ̀nì àjàkáyé alanu ẹ̀wọlé ajífòrúwọ̀lù ọgbọ́n ẹgbẹ́misáyé ọ̀sàrún ẹgbẹ̀rún níyàwó adébájígini ìyàwó ìjàbọ̀ ọ̀jàbọ̀ ìtẹ̀lẹ́lẹ́gẹ́rẹ́ nígbà ìlọ́wẹ́rẹ́ ìtẹ̀lẹ́lẹ́ nígbà ìlọ́wẹ́rẹ́ ajígbàyì àyìnàgbàyì àjàgbàyì tààrà àárọ̀ ní sẹ́kísígbẹ́ ti jùmọ̀ mi gbogbo ọ̀nà ní sẹ́kísígbẹ́. Bàbá ilé gbóná. Sísáyọ̀ rákọ̀lọ́ kọ́rọ̀ pẹ̀sẹ̀. Ọmọ bàbá jẹ́ bẹ́ẹ̀ pa mí ni kí ló á fún torí mo fẹ́ lórúkà gbogbo ọwọ́ ti bó. Ṣé tí bá gbórúkà òun sọ́wọ́ tó ń sìn báwo ni wọ́n ṣe fẹ́ lo ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ lo ẹ fẹ́ pa mí ni. Ṣé bí ìwọ ló fẹnu ara rẹ sọ́ọ̀sì kò ká lásán lásán? Lẹ́mi tó yẹ kó o máa kíkọ́ ọmọ yìí pé mo sọ́dọ̀ akọ ni. Ìníkẹ́ ṣó mi ń pẹ́pẹ́ bàbá. O ò máa yìí mi, wọ́n yá wọ̀ sọ́wọ́.
yóò ṣe ọmọ mi. Bàbá ó ti ń gbé mi nú bí. Bẹ́ẹ̀ kí mo ní fẹ́ sásí ojú ìgbẹ́ kó tẹ̀lé mi kí n lọ rí sásí kí n sáré sásí ṣeré. Bẹ́ẹ̀ tọ́ síbẹ̀ ṣeré. Má tẹ̀lé mi. Ṣé bàbá yìí yọ ọ ni àbí kí n kọ́kọ́ tẹ̀sí òrùka yìí lára bàbá ni? Tọ́ka yìí bá lọ́jọ́ méje ń ta tí ò sí lọ́wọ́ rẹ̀ omi ó tẹ̀yìn wò bẹ́ẹ̀ ni omi. Fi oògùn sóúnjẹ fèmí ọkọ ẹ̀. Kò sẹ́ni tí lókun bẹ́ẹ̀ náà máa ṣe tí mo máa dùn. Ṣàṣẹ́gun! Báwo lẹ ṣe ṣe tí oyún fi bàjẹ́ mọ́ lára tẹ́ fi dèrò hospital? Oyún tẹ́ ti wà for the past how many years? Wọ́n ní ọ̀bẹ gan wọn lọ́wọ́ aṣọ ọ̀bẹ nù, ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. But báwo lèèyàn ṣe máa gbáyàn létí torókùn máa ṣẹ̀jẹ̀? Ó sọ pé mi ò ní bí bọ́bọ́. Oh my darling, God cannot do does not exist. God cannot do anything. Mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi gan ni. But o wá ní títorí pé o nífẹ̀ẹ́. O wá di ẹni tó lè lọ́mọ láyé. Ọ̀nà yìí ṣùgbọ́n ti já náà ọ̀dọ̀ mi. Mi mọ̀. O ò lè mọ, àti ọ̀ṣẹ́ wà ló ń sanwó. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó brief gan at the same time ó dẹ̀ di. Orí tó ti jẹ mí ti pín yẹn àti máa nídìí báyìí sí. Dákẹ́jọ́. Kí lẹ máa ṣe tí obìnrin bá fẹ́ fi májèlé sóúnjẹ yín? Ayé mi á pa mí kò ní kú re. Sọ ti bá pa àbúrò yín, ṣé mo jẹ̀bi? Uncle, ẹni tí mo fẹ́ fẹ́ ni. What? What the hell? Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì jùwọ̀n gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Olùdájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe lò ó tẹ́ẹ̀ sósì tẹ́ẹ̀ ṣe ránù tẹ́ẹ̀ dáadáa tẹ́ẹ̀ níṣẹ́ ṣé gbowó ń bẹ̀ ni. Bàbá mi àti Ọlọ́run mi. Ọba náwó sọ́ọ̀dì kí ni gbogbo eléyìí náà mọ́ mi kí ló dé tẹ̀ pariwo yìí disturb. And you know quite alright that this is my study. Ẹ jẹ́ dúró síwájú ẹ jẹ́ pariwo. Nítorí tiyín ni màá ṣe ń ṣe ìsọjí kíkan tí mò ń ṣe lọ́wọ́ yìí. Kì í ṣe nítorí tiwa lẹ ṣe ń pariwo. Ariwo lélẹ̀ tẹ̀ ń pa ètò ṣe àdúrà. Òkè òkun ló kúrè bàbá ọmọ ló lọ́mọ. Àwọn òbí ẹni ló níwọ̀ lórí ẹni. Ẹ má yẹ kí ìyá yín gbà kẹta ara òun ṣe Ọlọ́run. Ìwọ ọkọ tó ń dáná rú ni màámi. Àwọn aṣọ tí àwọn ọmọ tó ti ń pìrìbí àti lọ sí ọ̀run àpáàdì tó máa ń wọ̀ tó máa fi ń ba ilé ọkùnrin jẹ́ irú ẹ̀ ló wọ̀ yìí kẹ́. Kí ni mo fẹ́ ṣe àti kò falẹ̀ Ifá ti ń ṣe? Aṣọ tẹ́ ń wò yìí èmi ni mo fi owó ara mi rà fún. Jésù! Kí ló lè tó yìí? Kí lọ́mọ ẹ ṣe fún ọ? Nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ ìyá yẹn ni pé torí pé mo jẹ́ Muslim ló ṣe ń dùn ní ó ṣe fẹ́ jẹ́ kí n fọ́mọ ẹ̀. Ilé wa rẹ̀ nǹkan tá a bá ṣe ń bí tá a jẹ́ ń bí tá a wọ̀ ń bí kò kàn yín mọ́ mi kò kàn yín o tẹ bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ yín lórí ẹ̀ kàn bá yín lórí.
okùn orun orí ẹ ẹlẹ́dàá ẹ lókùn ní kọ́lọ̀. assistant pa ọlọ́run ṣe ti ṣetán. ẹ ṣí ilẹ̀kùn ọkàn yín kalẹ̀ kí jésù kristi kó wọnú ayé yín wá kó wá jọba níbẹ̀ kó wá tún ayé yín. àti gbọ́ ẹ̀yin náà ṣe ti yín sílẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ́ gba ibà ẹ̀ kọjá mọ́ àfẹ́ rí yín mọ́. madam tí ìbá kí ṣàgbàlagbà kọ ó yẹ kí n sọ ìjà ìdí ìjà mi ni o. tí kọ́lá olè bá fẹ́ràn lájẹ́ wọn ò lè last. ìwọ ò ṣe jẹ́ ká try ni. ìjọ wo ló ti ń jọ́sìn ṣọ́ọ̀ṣì wo ló ń lọ. alájà ò ní ṣọ́ọ̀ṣì kankan tí wọ́n ń lọ bẹ́ẹ̀ ni alájà gbẹ̀sìn gan wọ́n gbẹ̀sìn wákàtí 5 wọn báyìí ò ń dín rárá. ààyè àwọn tó ń gbìyànjú àti tún ojú ọmọ ṣe ó ti wá kọwọ́ bọ ní ojú ọmọ náà tí ojú náà ti fẹ́ fọ́ pátápátá. àfìgbà tí rọ́lá kẹsàn-án onídàjẹ́. Officer Rebecca. Yes, sir. Inú mi dùn láti sọ fún ẹ wípé IG ti wà aware of àwọn ọ̀daràn tó apprehend. Nǹkan tá a máa sọ nìyẹn. Wọ́n ní ìdí iṣẹ́ ẹni láti mọ́ni lọ́lẹ̀. You are who you are when no one is seeing you. Nígbà tó ń ṣe àrùn. But ìgbà tí IG recommend díẹ̀ tí IG sọ̀rọ̀ ń pa ẹ̀ gbogbo wa la mọ̀ bọ́ọ̀rù lè ṣe orí nìyẹn and it's a teamwork. Ẹ má rí ní rí pé bóyá torí pé IG ti ń sọ dáadáa nípa ẹ̀yin tó kù mọ̀ṣẹ́ yín níṣẹ́ no. Please, always be active on duty. Congratulations. Iṣẹ́ yìí, mo mú bí iṣẹ́ ni, mi ò fi ṣeré rárá. Torí iṣẹ́ orí fi hàn mí. Officer Rebecca. Yes, sir. Ọ̀nà tí mo mọ̀ ní mo mi tọ̀, mi ò fi ṣeré. Ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ o. Kò sí bójú ojú mi, bójú kò bá mi níta ni. Àwa ò fi ṣẹ́ wa ṣeré, ọ̀nà fún lọ́nà rún o. Ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú, ọ̀rẹ́ yín ni mo jẹ́ o, iṣẹ́ mi ni mo mi ṣe o. Ma. Yes, ma. Hello, Tia. Hope everything is alright, ma. Oh, my bizarre Rebecca, I beg you. Hey, mama mi, mama mi, ogun fẹ́ pa ya ìṣá. Mama mi, ogun, má ṣe ìyẹ máa ní, come here, ìdè kírèsì ni, mama mi. Wájú àwọn ta ni, olóhùn, máa ló ṣọ́pá mo, irọ́. Ó ti yí ẹ̀. Tí ó bá kí n ṣe ràbí náà, máa gbé débi. Yóò mú mo kú mu. Ṣé sọ fún ẹjọ́ sí pé ojú ti máa kojú báyìí o, ẹni bá ti ṣe dèrè. Ajé. Bóyá pitú ọwọ́ ẹ̀ ṣọ́nà oníwèrè ní gbogbo wèrè yẹn ti sí ẹ̀ báyìí. Ó ti yí ẹ̀. Mo fẹ́ rí ara kan mí, mo fẹ́ kájọ jà one on one. Báálẹ̀ ó ti yí ẹ̀. Ọ̀la ń bẹ òun tẹ́ mọ́ wájú àwọn wo. Wọ́n ti gé ti pẹ́ àtàkẹ́dà wa. Àmọ́ ọlọ́wọ́ má gbé wájú mi ò bí o kí mú kú mu tó bá kí ṣe ràbí náà. Ó ti yí ẹ̀. Adéwálé lọ bá káì kó bẹ́ẹ̀ náà. Bobby, that's here, mom. Everybody know your friend. Ajé. Kó bẹ́ẹ̀ náà. Ọmọ wo ó ti rẹ̀ já o. Ọlọ́run fẹ́ lọ́wọ́ èmi fẹ́ play go play o. Bàjá wa, settlement bá wa, yóò já mọ́. All things are passing. All things are becoming. Good lè jẹ́ ká set fún wọn. So lọ́rọ̀ tútù náà ní báyìí. Ajé. Mo máa ń sọ̀rọ̀ tútù. Jẹ́ sáré di èrè bẹ̀. Àríyá ló fi Jésù. Ọ̀tọ̀ nìyẹn o. Níbi ìgbà ìtawà yìí. Ẹ̀jọ̀ wa ṣeré fúnra yín, ẹ máa play fúnra yín. Ẹ̀wọ̀n àánú rà. Séyàn bẹ̀. Torí ìjà ẹ̀yẹ̀ eré tó náà mọ̀ ṣe yóò máa jẹ́ kan lálẹ́ tó lè mi kó lé wá ni mo fẹ́ jó kan. Ó yá sẹ́ ẹ̀wọ̀nú mi kí n wọnú ẹsẹ̀ ọkọ̀ gásà mi gan sẹ́. Ọkọ̀ mi gan. Nǹkan tí mo gbé débi báyìí yóò ṣe tí mo bá ṣẹ̀. Ẹ gbádùn wálé sẹ̀.
máa máa mú sí ẹ lórí o fara wà. Jésù sọnù rẹ̀ ó ní gbá mi létí ọ̀tún kí n kọjú sí. Àwọn ọmọ olúwa ń jà. Èèyàn dárí jí o. Ìyẹn náà dáa, nígbà tí Jésù ti sọ fún ẹ pé kí n gbá ẹ létí ọ̀tún kó kọ́ tó sì sí, brọ́dà mi ó máa kọ́ tí gan. Ó ti yẹ. Àyè òsì fara náà mú ìjà mi. Gbogbo àánú àmọ́ iṣẹ́ àmọ́ iye ká mi lára ní ká mi lára gan wọ́n ní àmọ́ iṣẹ́ má ṣàbùkù má ṣà. Yes, sir. All right, sir. What is, sir? Yeah. Okay, I'll get back. Okay. How are you? Báwo ni? Ṣé tó rí gbogbo information tí mo kó bá mi wá? Not yet. But mo marry. Òun náà mo ṣe wá ẹ̀. Ọ̀bí báyìí náà. Okay. Òun náà mo lọ wá ní ọ́fíìsì. Àtijọ́ yóò tí ì rí náà. How are you? Officer, ẹ jọ̀ọ́, ṣé mo last time tí mo wà níbí báyìí tí wọ́n fi ní kí n máa lọ lé ó ṣàti àwọn ẹrù tẹ́ kó fún mi ẹ̀kẹ́ ó pè fún mi. Officer Dúpẹ́, ó kó gbogbo ẹrù ẹ̀ pé ni. I did. Ó wà níbí báyìí mo kó gbogbo ẹrù ẹ̀ mo kó fún ẹ. Even kọ̀ọ̀kan ni mo mú fún ẹ báyìí fún ẹ kó dẹ̀ chẹ́ẹ̀kẹ̀ torí mo rí bó ṣe wò chẹ́ẹ̀kẹ̀ owó náà. Jẹ́kẹ̀ mi kọ́ kẹrù lọlé tèmi ni. Jẹ́kẹ̀ ẹrù mi ò pé. Ó dáa, kí ni nǹkan tó ń wá gangan? Ríǹgì. Ríǹgì ẹ so mú fún ẹ̀mí mi kan ẹ má ṣe báyìí fún mi ẹ jọ̀ọ́ ẹ wò. Ríǹgì. Ríǹgì kẹ̀. Ṣé kò dé? Ẹ̀wọ̀n yẹn ló pọ̀. Kò lè yé ní ẹjọ́. Mo ní ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ. Ìkíni ni pé tó ṣe dé tó sọ̀rọ̀, o ti insinuate pé àwọn ọlọ́pàá là ń jọrí kì í. No, ọlọ́pàá ò kì í jalè. Mo ṣe wá sọ yìí tá a bá fẹ́ take up case yẹn serious case ni. Yes! Bí case yẹn súnmọ́ case murder ni. Yes, pé o sọ pé ìjọba jalè. Yes. So má sọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ríǹgì eléyìí kò jọ góòdù ríǹgì. Ó lè jẹ́bi tó ti ń lọ, ṣo mọ̀ pé lọ́jọ́ yẹn ọkọ̀ ṣáà ń ṣe ìrìngẹ̀t. Bó o ṣe ń lọ ló sọnù lọ́ra mi. Ó pọ̀ nínú. Thank you, Wo, mi fi ẹ́ sílẹ̀, handle ẹ̀. Nílẹ̀ fi mí sílẹ̀. Wo pẹ̀lú ẹ̀. Nílẹ̀ fi mí sílẹ̀. Attachment, nǹkan ẹ̀mí mi ẹjọ́ àti ẹ̀dá sọ̀rọ̀ àtúnṣe. Man, woman lè mi. Kò sí ríǹgì yẹn. Abẹ́kì o. Bóyá mo kọ statement kan lórí ẹ̀ka tó lọ court. Abẹ́kì o. Wọ́n ti ṣe mí. Mo bẹ́rí bẹ́rí. I give you everything. Abisare bẹ́ẹ̀. Owó tí mo kó gbogbo ẹ̀fọ́ ẹ̀ gbogbo wà nígbà yìí sí. Àwọn tó wà nínú sẹ́ẹ̀ lónìí. Kí ni mo fẹ́ fi ní kẹ́sẹ̀? Abisa tó mọṣẹ́. Abisa wọ́ṣẹ́ ń ṣàdó tó mọ wá. Abisare bẹ́ẹ̀ka. Abisare bẹ́ẹ̀ka. Abisare bẹ́ẹ̀ka. Abisare bẹ́ẹ̀ka. So, you can give it to him now. Officer Rebecca, we notice nǹkan sí. Kí ni? Ring ọwọ́ yìí, ṣẹ̀ṣẹ̀ yàrá ni. Àbí ẹgbà proposal bí kan tẹ́ ẹ sọ fún mi. Ṣé o pé any problem ma? Bẹ́ẹ̀ ni. So ẹ tún ti wò mí débi ríǹgì. Kí ló dé yìí láìkẹ́ máa fèsì nǹkan tó bá jẹ́ títí tó ẹ pé gbogbo nǹkan lẹ́gbọ̀dọ̀ mẹ́nu sí nǹkan tó ju yín bá rí bẹ́ẹ̀ lẹ́nu yín gbọ́dọ̀ sọ. Ok, bóyá proposal. So tó bá máa propose mi ring tó máa fi propose mi lélẹ̀. Àbí? So. Sáré bẹ́ẹ̀ká. Àwọn nìkan kan lórí èmi náà rẹ̀. Ẹ kì í ṣe ẹni tó láìkì ẹ̀ṣọ́ náà. Ẹ
ẹ wá mú ríǹgì tó tóbi gbàgbàgbà ẹ wá lọ sọ àkàlẹ̀ dá wa tán. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi nínú station ni pé gbogbo yín pátápátá lẹ ní gbèbòrò ẹ lékè ẹ ní problem ẹ dẹ̀ ṣọgbà yín kẹ́ fèsì láìfì yín kí ló kàn yín mo wọ ríǹgì ẹ̀ so nǹkan tó fi ń propose nílùú yín lélẹ́yìí. ẹ wo face front ṣe máa lọ fún wọn ní fáìlì. ẹ jẹ́ wò àbí àwọn ń dà ó. báwo ló ṣe mọ̀ pé ọwọ́ Rebecca ní ring wà. mo mọ̀ náà ni ọpọlọ orí mi ló sọ fún mi pé òun ló máa. sir ó ti wá report láti jẹta tẹ́lẹ̀ so ìgbà tí a ṣe investigation la rí wípé ọwọ́ inspector Rebecca ló wà sir. Rebecca náà ńkọ́. kò sí on duty lẹ́ni sir. ní kí Rebecca rí mi. All right, sir. máa lọ kó padà wá lọ́la. Alabi ẹ má ṣe bẹ ṣe tó ẹ má jẹ́ ń lọ kí n padà wá ká yẹn pọ̀ gan-an ayé mo fọ mọ́kú ẹ̀mí mi o. Madam, come on. Iwájú ọ̀gá lẹ́wà ẹ lè má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. No. No. Ẹ má calm down ní ẹjọ́. Take her away from here. All right, sir. Ẹ jẹ́ ká lọ. Ẹ lọ máa bá wa sọ yòókù. Ẹ jẹ́ ká lọ. Ọ̀rá mi rí fíìmù. Take her away from here. Yes, sir. Ẹ jẹ́ ká lọ sẹ́, ẹ jẹ́ ká lọ. Please. Gáréjì inú ilé òkú wa. Nuisance. Yes, sir. Irọ́ lẹ pa o. Àgò láìpọ̀. Ṣé mo wá síbi mo ti wá sọ̀rọ̀ kan fún eré ẹ̀ bá rọ́ mbẹ́? Ó ti yá wèrè. Ó yá wèrè gidi ni o. Ó fọ́n débi pé àwọn fámìlì ẹ̀gbọ́n tó wá wà òkè. Tó bá sọ fún wọn pé ẹ̀yin ọmọ yìí ẹ máa gbé ẹ̀rọ máa gbé nǹkan tẹ̀ ń gbé wọ́n á máa bínú. Àná fámìlì ẹ̀ lówó débi bí wọ́n ní bàbá kan wà lọ́dọ̀ gbó ọ̀rà. Gbé lọ́wọ́ nù kú kọ́ báyìí débẹ̀ ló fẹ́ gbé lọ. Bàbá yẹn mọ̀ pa wèrè dáadáa. Àánú ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Gbó ọ̀rà. Kọ́dà ibi yàbá left wà ń bẹ̀ àrò wà ń bẹ̀ kẹ́lẹ́ wáyé tẹ̀ ṣe máa lọ ṣùgbọ́n sí nǹkan wọn nira pé owó náà ní pé gọ́ọ̀mẹ̀ntì nǹkan ọmọ nira o ẹ bá dé lọ́wọ́ tẹ̀ máa tẹ̀ kó sún kọ́tà àbẹ̀ yìí. Ojoojúmọ́ dẹ̀bi ìjọba ń ké ojoojúmọ́ náà ń ké say no to drugs say no to drugs. Àmọ́ àwọn yóò ní gbọ́. Wọ́n á rò pé wàhálà tí gọ́ọ̀mẹ̀ntì ń pariwo yẹn wọ́n á rò pé fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ̀ pé fún tààrà. Bẹ́ẹ̀ ni. Àwọn gọ́ọ̀mẹ̀ntì wà gan-an ráyè mí àwọn ọmọ tó bá fẹ́ mú gbó ẹ̀jẹ̀ kan mú kọ́ ya wèrè. Mi ò ráyè rọ́bì tí bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì máa fi wọ́n lẹ̀ ní ẹlẹ́yìí àgbèrè bó ṣe wù yín kí n tẹ̀lé pẹ̀lú. Ìyẹn ò dáa o ìyẹn ò dáa tẹ̀tẹ̀ bá wá di commissioner of police lọ́la ṣé irúkọ tẹ̀ máa ṣe nìyẹn. Tí bá di commissioner of police a máa ṣe wọn bá tá a lè ṣe I cannot come and kill myself mo bímọ tèmi. Èmi ò ráyè pé kínní o gbówó tó ń lọ ń gbòòrò sí i who's be what. Must talk. Who's be more talk àbí. Káde kí n ṣe gbogbo nǹkan tó ti wà ní ara ọmọ yẹn lójú ọmọ yẹn fàìn gidi gan ni. Ọmọ yẹn fàìn bó ṣe wá fi nǹkan bójú ẹ̀ jẹ́ náà ẹ bá ti fẹ́ wò kẹ́ lè mọ̀ kó fàìn ẹ kàn wò briefly. Kẹgbójú ẹ máa wò pa. Fine. Officer Rebecca. Hey, bá wa dá sí ètò wà nílẹ̀ yìí ní àná oníbòdì náà yà wẹ̀rẹ̀. Abẹ́gi ooo, mo bẹ́rí. Abẹ́gi ooo, mo bẹ́rí.
ẹjọ wèrè tó wá níjẹta ọjọ́ òní bọ̀bọ̀ yẹn wà náà tó lóun fẹ́ divorce ìyàwó òun yẹn gan kí náà ṣe sí program yìí ọ̀rọ̀ tó pèsè jẹ́ lọ́dọ̀ tí nínú. Officer Rebecca, Officer Rebecca, oh. Officer Rebecca, Officer Rebecca, oh. Rebe, oh, Rebe. Ọmọ Àṣántì kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o ajé ọmọ ojú àánú ẹ̀ ti máa pọ̀ jù jàre báwo ni irú àwọn kékeré àwọn láti àrò yàrá làwọn ẹ̀ nà kò yẹ kó àwọn ẹ̀ máa bẹ́ sí ẹ̀ nà àwọn ẹ̀ ó yẹ kó fi mílẹ̀ pẹ̀lú wọn kí sáré bojú wọn jẹ́ tó bá gbọ́ gbà ó kí sáré ṣe gbà ó yẹ kó ti wọ́lẹ̀ báyìí kó ti jẹlẹ̀ nọ́mà tí wọ́n lẹ̀ fún àwọn akáwà kó sáré bojú wọn jẹ́ ká ṣe nǹkan tí ò dá fún wọn kó mọ̀ pé Àṣántì lélẹ̀ ọmọ fífẹ́lẹ́ o kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá o. wá ọ̀gá bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ yẹn jàre ṣé wàhálà no dey tire you ni. ọ̀gá jẹ́ ká máa sinmi o ẹ̀mí èèyàn ògùn tó yẹn náà ṣé. ọ̀gá kó fọ́ọ̀kì lọ jàre. àlọ́jà èwo ló ń pariwo. owó la lọ wèrè tó ń pariwo lé mi lórí tó bá lọ́rọ̀ kò sọ nà kí ló ń lọ ẹ lẹ́nu. kí ló ń ṣàrìndì yìí orí ẹ ò pé ní sẹ́tọ̀ igbó ń gbé mọ̀wé ṣé ẹ wá ní kò mọ̀wé ni. tátàbù àrìndì. níwájú mi náà. Àṣántì olúwa mi èrè àṣáńkà tó máa ń ṣàwọn kàkàkà àmàlílè who dey come dey fear sáfúdédé ìmáàmù ti wá nífù ti wá. ó kiri wá ṣe dáadáa olúwa mi ìròyìn ayọ̀ kan mo mú ẹ olúwa mi. gbé mi débẹ̀ ọmọ mi. ọlọ́run wọ́n sọ pé ẹ̀ṣẹ́ mọ̀dí náà wọ́n ló ti wá jà o. owó ọjà. ẹ̀ṣẹ́ mọ̀dí náà wọ ọjà. wàhálà wọn lọ́wọ́ kára gan ló wà tí lè sí. ṣó fa pàrọ̀ yín àbóbí bàkí fa kolo. mo mọ ọjà parọ́ fún ni o. ajé. ẹ̀ṣẹ́ mọ̀dí náà wọ ọjà. ọlọ́ bí mo ṣe ń gbọ́ gan ló ti wà Port Harcourt báyìí. ó ti fèsì ọ̀nà Kánò. àyè mi o. ọlọ́run Àṣántì Charlie. kò dẹ̀ bá múùdù mi jẹ́ ṣá. Àṣántì olóhùn ṣe bá ní ìṣirò yẹn yọ ní àwọn olúwa mi. ṣẹ́mọ̀ nínú ya wèrè. wàhálà ó ti fèsì ọ̀nà Kánò gan. ó ṣọ́ọ̀kì ẹ̀. ọ̀gá bọ́ọ̀lù ẹ̀ mẹ́jọ lọ. Okay now. wọ́n ń débẹ̀ ọmọlú tiẹ̀ Àṣántì tẹ́ pọ̀ sẹ́ ó yàtọ̀ sáwọn wèrè. What are you doing in my office? What are you doing in my office? Oh, my office is mini. Migo. And what is that in your hand? Báwo ló ṣe dánwò mi? Mo bó ṣe dánwò ẹ. O mọ bó ṣe bára ẹ ní ọ́fíìsì mi. Rebecca, o lè ní ẹ. So, òótọ́ ni nǹkan tó ń sọ pé ò ń jalè. No sir, first time ní sir. You are a disgrace to Nigeria Police Force. Ìwé ilẹ̀ ń ba Nigeria Police Force jẹ́. Máa dẹ̀ make sure wípé gbogbo yín pátápátá la wálé yọ kọ̀ọ̀kan tá a yọ kúrò nínú Nigeria Police Force. Mi ìpẹ̀lú wọn sá, mi kí máa ń jalè sá. Ọwọ́ mi méjèèjì ni màá fi make sure wípé mo sìn ẹ́ dẹ́wọ̀n. Officer! Officer! Jalè sá, mo sọ pé wáyé tó bẹ̀ ní sá. Yes sir! Officer! Sure sir! Officer! Sir! I love you sir! Kí ló ń bà ọ́ lẹ́rù kó wí o ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè ẹ̀rù kò sínú ọkàn mi alágbára nínú àwọn ọ̀run ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù mo béèrè fún àánú àti orí ọ̀fẹ́ yín ọlọ́run ìgbédìde
bàbá ẹ farahàn nítòótọ́ ẹ farahàn lórúkọ Jésù ẹ farahàn òpèní tí kì í fini sílẹ̀ òrọ́mọlájò ṣáájú ẹ̀ débẹ̀ àná ni níṣẹ́ bá ní jẹ́ ẹ̀yin lẹ pè mí tẹ ràn mí tẹ yán mi níṣẹ́ ẹ sọ wípé ní ìgbà gbogbo ẹ̀ yóò máa wà pẹ̀lú mi lórúkọ Jésù ohun gbogbo tí mo béèrè yìí Ọlọ́run ẹ tan ìmọ́lẹ̀ sí fi àánú yín gbé mi dìde Ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ìjọ yìí lórúkọ Jésù jẹ́ kó máa gbèrú sí olórí ọ̀fẹ́ sọmọlẹ̀ ayọ̀ rẹ Ọlọ́run dá wa láre gbé ìjọ yẹn ga gbé àwọn ọmọ rẹ ga ní ìpẹ̀yìn gbogbo ká fìjọba ọ̀run ṣe èrè jẹ́ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 hallelujah. Kí ni ìtumọ̀ ìran yìí? Ogun àfọwọ́fà, àfọwọ́rá. Ọlọ́run kò tó yín pè lẹ́jọ́ àmọ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run Samuel bílẹ̀ ayé wò mí ọmọ ojú kò ṣọfà Ọlọ́run Emmanuel mo bí èjì náà ọmọ ṣọfà ẹni tí gbà àti àsìkò yìí ṣe tirẹ̀ ẹ̀yin ni Ọlọ́run ìmọ́lẹ̀ ohun gbogbo tó wà nínú òkùnkùn ẹ tàn ìmọ́lẹ̀ sí ẹ dáríjì wá ẹ yà wá sí mímọ́ ìránṣẹ́ rẹ tọ̀ wá ẹ farahàn Jésù Kristi Olúwa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ẹ pẹ̀lẹ́ àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín ẹ má bínú kí ni orúkọ yín. Rebecca lórúkọ mi sá. Rebecca Olúwa pẹ̀lú fún yín sílẹ̀. Ṣé rí bí ẹ ṣe wọlé tẹ́ jókòó tí mo ní kàn fún yín ní mọ́lẹ̀ yẹn tẹ́ ń gbàdúrà sí mo fẹ̀mí bá yín rìn àjò Olúwa ní pé ní sáà tí àkókò yìí ẹ ń la ogun kan kọjá tó sì ń fa ìbànújẹ́ sí ọkàn yín n tẹ́ ń là kọjá yìí ó jẹ́ nǹkan tó ń fẹ́ fìyàn ṣẹlẹ́yà bí àwọn nǹkan tó ń jẹ́ kí ojú tì í kán bí ìtìjú àmì rí pé ẹ̀mí kan mú yín ṣe bí àfọwọ́rá ṣé mo para ma nírọ̀bì mo wá ń bèrè kó lu àfọwọ́rá tí ó ń bá ìránṣẹ́ ìjà ṣé a bímọ wọn nítorí àwọn ẹnìkan wà láti kékeré wọ́n ń dàgbà pẹ̀lú ìrìn àjò olè yìí ni so let me just go straight to àfọwọ́rá yẹn gbígbà tí wọ́n ń polish nǹkan yẹn so that you understand Olúwa ní rárá ohun tó dédé wọnú ìrìn àjò yín lọ́sàn-án gangan lẹ́mí yìí wọ́n á béèrè pé Olúwa báwo ni ìrìn àjò yìí ṣe jẹ́ gan Olúwa ní àfọwọ́fà yín lọ́bì Olúwa. Ṣé nǹkan tẹ́ ń sọ kò yé mi sá o torí bẹ́ẹ̀ ṣe ń wò mí I'm a very gentle lady bí mo ṣe wà tẹ́ bá bomi sí mi lẹ́nu ibi tẹ́ bá ti bù sí bá ibẹ̀ náà lè máa dé bá mi ò kí n fa wàhálà lẹ́yìn pé mo mú iṣẹ́ mi lókùnkúndùn mi ò ń bẹ́ anybody fa wàhálà sá. ọ̀rọ̀ wàhálà kọ́ la mú mi rí àwọn eré pé bí ìgbà téèyàn dá sí nǹkan tí ò kàn téèyàn lọ fọwọ́ jálẹ̀ agbọ́n ohun tó jẹ́ pé ẹ lè kọjá lára ẹ̀ láì dá sí i
tẹ́ bá rí nǹkan tí mo rí ìbádẹ́ dùn mọ́ mi. Ó yá fún mi lọ́wọ́. Ìyá mi, ẹ má bínú. Èló wà lélẹ̀? 300 ni mà. 300? Bẹ́ẹ̀ni. Kí ló dé láìsí lótẹ́ẹ̀lì? Hòtẹ́ẹ̀lì ni mo mọ̀ pé ọmọ aláwọ̀ fẹ́ tó mi bóyá 300 àbí 400 àbí 500. Ẹ̀yin dẹ̀ ń tajà lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀yin náà tó fẹ́ gba 300. Ìgbà wo ló di 200 tẹ́tí ń sọ 300? Ẹ̀yin gan máa ń bàálù ìjẹ́kẹ̀. Kò rí bẹ́ẹ̀ ṣe rò ó. Ẹ jẹ́ kí gbogbo wa panupọ̀ kájọ gbàdúrà k'Ọlọ́run kún ìdẹ̀rùn wá sínú ayé gbogbo wa o. Ẹ wo ń ta bára lé ní tá bá máa fi dọ́jà ọjọ́ kejì á tún léwó kan ni o. Ó ń léwó ojoojúmọ́ ni o. Ẹ ǹlẹ́ o ìyá Jára, ibi bá ilẹ̀ wa. Ẹ wo àwọn èèyàn máa sọ pé wúbi must ṣe kíni wúbi must turn tán kọ̀kọ́ sọmọ yìí lára kí ló dé Ọlọ́run ní kíkọ pàdé Ajára níbi tó ti nà nínú kùnà Ajára lọ já olè. Ó lọ jalè. Ajára kí ni mo ṣe fún ẹ? Ajára kí ló fẹ́ tí mi ò fún ẹ? Ajára láì ṣe pé mo tọ̀ sórí sàárè Anini kí ni nǹkan tí mo ra gbá ẹ tó ń dojú sí mi káàkiri. Ẹ ní sùúrù madam ṣe rí bí arábìnrin ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ẹ bímọ ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ni mo dẹ̀ máa ń sọ nǹkan kan téèyàn bá fẹ́ tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run tó bá ti wá mọ̀ pé ọmọ yìí o mi ò ní lè tọ́ o kò nídìí kẹ́ ẹ bí ẹ kúkú dúró lágàn bẹ́ẹ̀ ni báwo lè ṣe máa bí ọmọ kalẹ̀ tọ́mọ yín máa jalè ìwọ ń jalè ó ń jalè ó bad ó bu àyà kò ṣàṣọwọ́ yín ló ti bá ṣọwọ́ yín ló ti bá ní bóyá yín náà dé ń jalè. Àǹtí Táwa lè ṣèlérí mi Àǹtí Táwa iṣẹ́ àmọ̀ mi ládùúgbò. Ṣẹ́rí mi bẹ́ẹ̀ yín wò mí I'm a police officer. Ká ní kì í ṣe pé mo ro ti Ọlọ́run ọba ni àti ti ìkúnlẹ̀ àbíamọ mi bá arrest ọmọ tí bá arrest ẹ̀ tán á fojú balẹ̀ ẹjọ́ tó bá délé ẹjọ́ láti bẹ̀ lọ jail lẹ́yìn yẹn báyìí death by hanging. Àmọ́ lórí kó jalè ní péréte níwọ̀n. Ó jù bẹ́ẹ̀ lọ ìyá Ajára ó ṣẹlẹ̀ Ajára lè ní Ajára lọ́la ojúlé sójúlé Ajára tí nǹkan tó Ajára dẹ̀ ń jí àǹtí ẹ̀ máa wò. Ṣé bí Ajára tẹ̀ ń wò yìí àwọn nǹkan tó máa ń jí kò wá ní mí nì ojúlé sójúlé ni ìyá Ajára ṣé kò sùn yín ni Ajára lónìí Ajára lọ́la kí ló ṣẹlẹ̀ ṣé yìí nìkan nínú àdúgbò yìí ẹ̀yin lè máa mú mọ́ yìí tẹ́ máa pè ní kọ̀rọ̀ ní gbangba tẹ́ máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ṣé bó ṣe máa ń bá yín lójú jẹ́ kiri àdúgbò yìí ṣé yẹn lẹ wá fẹ́ ni tọ́lọ́pàá bá ti mú tó bá ti nà kùnà tó rán lọ sẹ́wọ̀n orí ìyá pé. Can you imagine bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe ọdún lóye bá ti wà lójú wọn báyìí ṣoṣoṣoṣo ẹ má máa jalè ẹ̀yin bí ó lè ìyá ò lè. Àǹtí Táwa ìjẹ́rìí ayé ìjẹ́rìí àlìkíyámọ̀ ẹ̀yin náà mọ̀ pé mò ń tọ́mọ abiyamọ ni mí. ẹ ń ṣàbíamọ jàre ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ yín kọ́ ló ń jalè yìí ni ẹ̀rẹ́ sọ pé abiyamọ ni yín ẹ ń ṣàbíamọ ṣé nínú àwa báyìí a wà láti lè dẹ́kun gbogbo rubbish tó ń ṣe ni like I said ká ní kí n ṣe pé mo rò tọ́lọ́run ni má arrest ẹ sí náà. ẹ ló lẹ pé kíní kẹ kí n sanwó kí n get out kúrò kí n má sanwó ẹ ṣe o òwò ń jalè olè ìyá olè. Ọlọ́run á bá mi tọ́ ti yín náà Ajára kí ni mo ṣe fún ẹ Ajára kí ló yẹ tó bí ọmọ ìbànújẹ́ fún mi ní gbogbo ọjọ́ ayé mi ọmọ bó ṣe ṣẹlẹ̀ òde ń jalè orí nǹkan tó tọ́ orí nǹkan tó yẹ mú òde ń jalè Ajára kí ni mo ṣe fún ẹ. Tírébèrèbè ẹ wọ ọlọ́run àbẹ̀tì dìdì ni o láàrin mi àti wọn máa ń sọ ládùúgbò ajé aláwà láì abátúrẹ́ lómi tó tún tóbi tó tún bẹ́ẹ̀ kàwá tó yín báyìí ẹ sì máa ó fi nǹkan kùn. kí ló dé exaggerate stop. mi ò exaggerate òótọ́ ni mo sọ fún yín. ẹ̀yin nìkan máa ní gbajúgbajà tó wà ní gbogbo àdúgbò wa. irọ́ kò ṣe mí nìkan. ẹ wọ ká má fọ̀rọ̀ ilé sọ̀rọ̀ ẹ ṣeun mi àná ẹ ṣe ẹ̀kú ọ̀rọ̀ ọmọ àwọn àgbàbọ̀ wọn lójú méjì ló ń bímọ ìgbà ojú ló ń tọ̀ èmi ò bá wọn bímọ téèyàn ò lè bá wí tẹ bá gẹ sínú mi lánàá ẹ lè kọsẹ̀ tẹ bá rí bínú mi ṣe dùn tó bẹ ṣe bá mi bọ́mọ mi wí ó dùn mọ́ mi o ó tẹ́ mi lọ́rùn o mo fara mọ́ o tó bá tún ṣẹ̀jọ́ mi ẹ tún bá mi bá wí jù bẹ́ẹ̀ yẹn. ṣẹ̀rí ìyá gidi ni because tó bá jáwọn ìyá mi ni actually wọ́n lè máa ní problem pẹ̀lú ẹ but Ajára dàbí àbúrò mi ni mi lè rí nǹkan burúkú kí àbí nǹkan kan tó ṣe tí ò dáa kí n má sọ̀rọ̀ àti pé o lè kọ́ lọ́mọ jalè kó burúkú ni. ó tí ò dáa ni ó bad kan ọlọ́mọ aṣọ ọmọ wa ló lè ojú kòkòrò ẹgbẹ́kẹ́gbẹ́ ni. tó wo àti Rebecca àwọn bí ọkọ mi fẹ́ ṣe pàtì àwọn bí ọkọ mi dẹ̀ ní owó wọn ní fún wọn mọ èèyàn nínú ayé mi wàá fẹ́ dá nìkan lọ kó má jẹ́ mi nìkan. ó ti wá bá yín gẹ̀ẹ́tì aṣọ títí
ó wù mí tẹ́ pé tí bá yọ sọ́ọ̀kan tẹ́yìn náà yọ báyọ̀ pé ẹja ńlá ni mo gbé wọlé mo fẹ́ kán rí yín kó mọ̀ pé mo léèyàn mo fẹ́ kán rí yín mọ́ mi àsìn kó mọ̀ pé mo mọ èèyàn ẹ̀wọ̀ aṣọ títí lélẹ̀. Wow, okay, ó lẹ́ ń tú. So èló wá ní aṣọ ilé ìbáyìí? Mo ti sanwó aṣọ yín o. Irọ́ ni o. Kò sí rọ́ńbẹ́. Ẹ rà fún mi. Mo ra fún yín fún ara mi torí ó wù mí kẹ́ tẹ̀lé mi lọ sí pàtí. Kò lè tó yẹn. Tẹ́ bá fẹ́ kí n tẹ̀lé yín lọ pàtí, ẹ kàn sọ fún mi tí n bá ráyè, why not? Màá dẹ̀ fowó mi raṣọ, ẹ ní láti raṣọ fún mi. Àǹtí Rebecca, tó bá jẹ́ pé mo tún mọ style kẹ́ like, tí mo tún wá ní measurement yín, mo ready láti gbé fún tailor. Oh, that's so sweet of you. Ẹ ṣé gan, but kò necessary, but ẹ ṣé ìgbà wo ni pàtí náà? Next week Saturday. Oh, okay, mi rò bí mo ní nǹkan kan tí mo fẹ́ ṣe ní next week. Oh, wow, I'm happy to hear. All right, kò sí wàhálà, máa fi sọ́kàn, máa dẹ̀ ránṣọ náà. Mo gbádùn láti rí i. Àǹtí Rebe, tó bá jẹ́ powder ni mi náà mind anything at all. Kójú tèmi náà máa look good. But you actually look pretty. You're fine now. Serious. Ẹ jẹ́ kí n tètè máa lọ. All right, take it. Yes, ma. Ó dàbọ̀ ma. Ẹ ṣé. Mo ti ẹ̀dùn mo téèyàn lè bá mi tọ́. Wọ́n àbẹ́yìn náà tọ́ títí lágbára Ọlọ́run. Olórí burúkú ẹlẹ́nu ń já wáyà. Ìwọ ń fọmọ mi yọ mi, ọlọ́mọ tèmi ń jalè. Aṣọ ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múnà. Gbogbo wàhálà, ìdààmú, àléèbà, gbogbo ohun tó bá ọmọ mi nílọ́po 10 láti wákàtí ó ti jẹ́ ìwé tó máa ń káàkiri. Àkóbá, àdábá, ọkọ ọba, àdá ọba, ó máa ṣá ẹ lẹ́sẹ̀. Iṣẹ́ ọlọ́pàá tó yàn láàyò yẹn wàá rí dààmú lórí ẹ̀. Ìwọ kékeré tí òun mọ bọ́n ṣe ń kọ́ ẹnu ẹ̀ ní ìjánu. Wọ́n fi nǹkan jú ẹ lẹ́nu ni. Lórí burúkú, arítẹnimọ̀ ó afapádìbò tiẹ̀ mọ́ bẹ̀. Ẹnu ẹ̀ ló wà yín. Ó máa bá yín. Sir, ẹ má bínú, èmi kàn sọ̀rọ̀ tèmi ni. Mi ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni. And ó tó lọ gbé aṣọ fún mi báwọn fẹ́ ṣe pàtí. Mo dẹ̀ rán aṣọ yẹn nílé tailor. Ṣùgbọ́n ìgbà tí pàtí ń súnmọ́ lọ sọ fún mi pé àwọn ò dẹ̀ ṣe pàtí mọ́ o. Ìgbà tẹ́mi dẹ̀ ti already ránṣọ, lèmi kàn ṣe wọṣọ ní random day. Mi mọ̀ sá. Bẹ́ẹ̀ ṣe wọṣọ yẹn randomly bígbà tí wọ́n wọnú ogun randomly ni. Aṣọ tí wọ́n fún yẹn páńpẹ́ pàkúté ni wọ́n fi dẹ fún yín. Ẹ̀jẹ̀ Jésù. Ìránṣẹ́ yẹn wò pé tíyàn bá tiẹ̀ máa dá sí irú ọ̀rọ̀ ọmọ yẹn bóyá kéèyàn bóun pẹ̀tù sí ni òun ṣe irú bẹ́ẹ̀ ṣe buná sí yẹn. Ìrìn àjò tó wá rìn wọ́n ti fún ní solution tó máa jẹ́ kí gbogbo ẹ̀mí tó ń jẹ́ kọ́mọ yẹn ṣìwàwù tó fi ń jalè yẹn kó kò lára ẹ̀ òun ni wọ́n parí sínú aṣọ yẹn. Aṣọ tí wọ́n wá parí ẹ̀ sí yẹn ni wọ́n gbé fún ẹ̀yẹn tí wọ́n parọ́ kí wọ́n fẹ́ fi ṣènáwó. Bẹ́ẹ̀ ṣe rántẹ́ ẹ̀ wọ́ bí ìgbà tí wọ́n dá aṣọ ogun fún èèyàn ni àtìgbà yín lẹ ti wọnú nǹkan tẹ́ wọ̀ yìí. Jésù alàgbà ẹgbẹ́ ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀dọ̀ oníṣègùn ńlá lẹ́wà. Ọ̀dọ̀ oníṣègùn ńlá ni. Ó ní ohunkóhun àṣòro fún mi bí ó ní ká má rí. Ọlọ́run tí ẹ tọ̀ wá ẹ jẹ́ ká sọ pé àsìkò ti tó fún yín láti kúrò nínú láti bọ́ àjàgà yẹn sílẹ̀. Lórúkọ Jésù Olúwa yóò ràn yín lọ́wọ́. Àmín Jésù. Ẹ jọ̀ọ́ sà, ẹ ṣàánú mi sà. Jésù ló máa ṣàánú yín. Ọlọ́run á tú yín sílẹ̀. Àmín. Mọ́mbà. Now you are the wait for now. Yes. Yes. And you open your yeye mouth to dey speak English. Yes. Which kind of nonsense thing be that one now? You know say I dey wait for you. You keep only me for here. You know say na bush I dey. I tell you say I dey. You no need to tell me anything. It to say they don't rob me for you or they don't collect my phone. Now this English for they follow me they speak. Since I don't order your right. You dey do like mumu for road. They waka dey come. As if you say na borrow, they borrow you the motor. It to say they no borrow you the motor. You go know the right thing to do at the right time now. I mean, you no go open door for me. I mean, make I open am by myself again. Sure? You just keep person for years since. Nonsense thing. Can I start the ride? No, no start her now. Sit down there. As if you say you no get work. Wait for me, man, go bring cash come for you. Okay. Sure? If una don't manage past secondary school, una no go let us hear word again. Hello, Femi.
How far now? I don't dare your estate gates now. You suppose they here they wait for me. I don't understand what you they talk. What you they mean by saying you know day house? Stop am now. Femi, I beg, I take go beg you, eh? Just send me money, ma take pay for the Uber, wey carry me come, and the money for the Uber wey go carry me go back. I beg, just send and give me. You dey hear? Femi. Hey, hotel. You can see I've been waiting since. Please come and pay me my money and let me leave. Baba, call me. Ejo, ẹ má bínú, sir. What did you say now? Mo sọ pé baba call me, Ejo, ẹ má bínú. So, gbọ́ Yorùbá. Ló ń bú. Oh, okay. Ejo, ẹ ti ẹ calm down. Ejo, nítorí Ọlọ́run, kò sí cash kankan lọ́wọ́ mi. Ẹ ṣe transfer náà. Ikú tó ṣẹlẹ̀ ni pé èèyàn tó bá lówó lákàùntì ló lè ṣe transfer. Báwo bí Yorùbá ṣe dán ẹgbàá mi. Mo gbọ́ Yorùbá. Dad, I don't understand. Ṣé mo gbọ́dọ̀ máa tútù ọ̀yìn kí n fi máa kọ́ yín bí ẹni kọ́ kékeré ni? I don't understand. Your secretary. You're stupid. You're stupid. For crying out loud, ṣé mi ò ní marry láyé mi ni? Tí bá gbélé wá, a ní kó wá okay. Tí bá gbé tọ̀hún wá, a tún ní kó wá okay. Mo gbé secretary mi délé, tó bá rí bọ́mọ ìṣe wọ nílẹ̀ túrútú. Abuja gangan láyé wa. Abuja nílé owó. Abuja nílé ọbẹ̀. Abuja ní ilé ìtura. Tell her. She's my woman. Is he married? He's not married. See, the thing is, no matter the case, mo kàn fẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ni. Láti ìgbà tó ti dé báyìí. Not probably for sure. She washes my clothes, do a lot of things I wasn't expecting her to do. Yeah, actually, mo máa ń bá a fọ aṣọ ìpẹ́ lọ́wọ́ mi. But Dad, Sherry lórí ọ̀rọ̀ married tẹ̀sán ẹ̀, it won't work. I'm sorry, it can't work. Ṣé wọ́n náà ló gbóríyìn fún sẹ́yìn pé nínú gbogbo obìnrin tó ti rí pẹ̀lú mi, she's the best? Ẹ kí wá ló dé tó fi tún ní mi ò lè fẹ́? She does too much. Service. Ọmọ ẹ fọwọ́ lálẹ̀ fún ẹ, ó dẹ̀ ń tẹ̀lé. Tí wọ́n sọ pé èyí dá, ìyẹn ò dá, ẹ yọ kúrò náà. Igi wo lẹ fẹ́ fi dáná gangan náà? Orúkọ tèmi ni Abẹ́ni. Ìwọ ìṣàbẹ̀ni agbọ́n. Abẹ́ni wà kò. She's not qualified. Eh? She's even behaving like a tout. Kí ni túmọ̀ torí ẹ̀ náà? Èmi ló sọ pé she's a tout. Wá kí ló tọ́ sí ẹ láàárọ̀ òwe ọ̀tọ̀ ẹni. Tó bá rí ọ̀tọ̀ ẹ ó já ìyá gbogbo màá bá yín tọ̀. Ṣé mo ìyàwó tó fẹ́ fẹ́ lọ́wọ́ máa ń sọ ìyàwó Kí ni burúkú eléyìí? Àlàyé fún bẹ́ẹ̀ jọ, kí ló ṣe? Wọ́n tó já lèyè. Ṣé wá gbàgbé pé street wà o, ìyá housewife náà wà ọmọ tó bá dẹ̀ ṣe bí olórí burúkú ilé ìṣá, ó máa jẹ́. Ní ìbọ̀dí south wa, mo bá ẹ sọ, gbèrè ló wọlé o. Ẹ̀kọ́ yẹ ẹ̀kọ́ pé gbogbo wèrè tó ṣe lójú bàbá ẹ̀ tó bá di wọ́n náà wọ́n, a kò fún ẹ̀ pé báàgì ẹ̀ máa fẹ̀, àbúrò burúkú yẹn. Ó ìyàwó bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni ìyálà ìyá ẹ̀ ló dé. Ní ìjàwé ọmọ ajíná jàwó. Ilé kan wọ́n pè ìgbàlè jẹ́ mi lójú ọ̀nà. Òun lórí òun ló mọ ohun tó bí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́. Àfijù ọ́fíìsà tó mọṣẹ́, ọ́fíìsà wash and shadow tó mọwọ́, ọ́fíìsà Rebecca, ọ́fíìsà Rebecca, ọ́fíìsà Rebecca, ọ́fíìsà Rebecca o, rebe o, rebe, rebe o, rebe. Orí ló gbé ló la ọmọ kò kí n ṣolè. Kí ló dé tó fi gbé bẹ́ẹ̀? Kò kí n ṣolè, orí ló gbé o. Ó la ọmọ o. Ojú ló wà, ẹ̀jẹ̀ ló wà. Kò tiẹ̀ yé wa. Ọ́fíìsà Rebecca. Èwo lẹ tún ká? Ẹranko lé mi bọ̀ kò yọ ọmọdé. Èwo ni ká máa rókun lọ́rùn adìẹ o. Ọ́fíìsà Bàrí ajá gbà, kò kí ṣe bá ní àtọ́rọ́.
ó tọrọ tì làwọn ọmọ orí ló gbé ojú ló wà ó ọ́fíìsà rẹ̀ bẹ̀ka.